bàbá ẹ Amada Rufai wọn bí dá lọ́nà ọ̀run kò ní ṣoríire bàbá ẹ ò ní ṣoríire Kàfílà máa tọ́ ọ́ bọ̀ ẹ̀ lójú máa ń kọ̀ pé bàbá wo ọ̀gbá lẹni tẹ́ ń bá sọ̀rọ̀ ọ̀gbá bàbá ẹ. mo kí yín ẹ̀yin olólùfẹ́ Pẹ́ Fanta ẹ wò ẹ wá nǹkan kẹ́ fìdílé kẹwọ́ fọ́nrán tí mo fẹ́ play fún yín yìí nípa ọ̀rọ̀ Ọ̀kánlọ́mọ àti ìyàwó rẹ̀ àti Alhaja Kaola àti Akeugba Gold. Ẹ wò ìjẹ́ má sì ń lọ láàrin Ọ̀kánlọ́mọ àti ìyàwó rẹ̀ ọ̀rọ̀ wọn mà ti délé ẹjọ́. Ẹ wò ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jẹ́ máa wo fídíò tí mo fẹ́ play fún yín yìí nípa ọ̀rọ̀ tó sọ sí Kaola náà. Ó sọ pẹ́rẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ sí Kaola ó dẹ̀ ti ránṣẹ́ sí bàbá rẹ̀ tó ti kú lọ́run náà. Ẹ wò ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ wo fọ́nrán tí mo fẹ́ play fún yín yìí. Tọ́lọ́run bá lò ẹ fún Ọlọ́run lò wá náà fún ẹ mi ò dẹ̀ rẹ́dí pé kí léyìí break mo fẹ́ bẹ́ lọ́n kí léyìí ká protect léyìí ká mú tẹnu ayé kúrò ńbẹ̀ dákun alhamdulillah ṣe bí lé mi mo wà ń sìn tó bá pé èrò wọn ṣe lé mi lórí ni wọ́n máa lé mi kúrò nínú léyìí ni náà wọ́n fẹ́ lé mi kúrò nínú léyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn wèrè tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí lẹ́ pé wọn náà ní home so that ìyẹn mo ti clear yẹn péré láàrin 1 hour kí yẹn lọ bẹ́ẹ̀ so that bí yẹn ṣe jẹ́ nìyẹn mi sọ jù bẹ́ẹ̀ lọ lórí yẹn tó bá ní kan bí tó fẹ́ sọ kó sọ wàhálà tí ẹ nìyẹn America la wà dáàmú sọ pé America is a country of justice so that America is a country of justice wọn ní parọ́ so that gbogbo tẹ́lẹ̀ ń sọ pé Ọ̀kánlọ́mọ náà ń wo Ọ̀kánlọ́mọ náà ń wo ìyẹn mo ní pé wà lọ bá mi confam ilé ẹjọ́ bá mo ṣe nù ẹ báwo yìí hospital ó ní mo lù ẹ́ jìbìtì mo gbowó lọ́wọ́ ẹ wá lọ sọ ilé ẹjọ́ wá lọ confam ilé ẹjọ́ bá mo ṣe gbowó lọ́wọ́ ẹ bá mo ṣe lù ẹ́ jìbìtì ìlú ló send sí mi rí èmi gbà pé gbogbo ohun tí mo ná lórí ìyàwó lórí ìgbésí ìyàwó yìí mo ná fún family mi ni mo ná fún ẹbí mi ni mo má pa lọ́mọ mi má sọ mí di ihun tí mi ò jẹ́ lójú ọmọ aráyé kò sóbìnrin tó sọ pé òun bá mi gbọ́ bùkátà mi àbí bùkátà àwọn ọmọ mi mo níṣẹ́ tí mo ń ṣe mo níṣẹ́ l'Amẹ́ríkà mo níṣẹ́ Nàìjíríà wáyé tó máa sọ mí di jíngolo fàkírù ṣe yín láàyò tí ihun tí yóò bá ní èèyàn lè fún yàn náà ohun tó wò ní ṣó fẹ́ fún mi ni ọba tó ní mí ló ń fún mi wọ̀ tó ń fún mi náà ẹ wò kí yẹn máa lọ́jà ẹjẹ́ padà sáré lọ sọ́dọ̀ Kaola jà àti bí yẹn ṣe jẹ́ nìyẹn now ṣé wàá lọ́rọ̀ Kaola ọ̀dẹ̀ ojú ọmọ ń pọ́n wa tẹ́ lára àṣìṣe táwọn èèyàn tí wá ń ṣe nìyẹn ojú ọmọ ló ń pọ́n ojú ọmọ ló ń pọ́n àkọ́kọ́ ń bẹ̀ ni pé ṣé ẹ̀yin gbàgbé pé Ọlọ́run ló ń fún yàn lọ́mọ ni Ọlọ́run ló ń fún yàn lọ́mọ tí mo dẹ̀ ní ìgbàgbọ́ pé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run kò ní wáyé àìbí ó máa bí tí ẹ̀kú tó kú ó lè má jẹ́ mi lọ́lọ́run kọ́ ọmọ kó máa bí fún ó lè má jẹ́ àwọn nǹkan tó kọ́kọ́ fẹ́ lọ́lọ́run kọ́ ọmọ kó máa bí fún ó lè má jẹ́ mọ̀ ihun tí yàn ti ṣe tí yàn jẹ́ ọkùnrin kan ọkùnrin méjì ọkùnrin mẹ́ta mi ò fi bú náà ó lè má jẹ́ mi lọ́lọ́run kọ́ mọ́ ẹ jẹ́ ká gbà wípé Ọlọ́run ló ń kọ́ mọ́ àníyàn tóhun ní ni pé bóyá torí ọ̀dọ̀ tèmi lòun ti máa rí ọmọ tó lọ bá kọ́dọ̀ mi kọ́ńkọ́ mo gbìyànjú èmi tí mo ṣe IVF méje sọ́dọ̀gẹ́ẹ̀tì kan tí mo ṣe IVF méje sọ́dọ̀gẹ́ẹ̀tì kan tàbí máa ń travel lọ Nàìjíríà travel lọ ṣe IVF ó dà ẹ jẹ́ ká gbé IVF jùlẹ̀ Ọlọ́run ló ń ṣe ọmọ láàárín àwa ara wa pé àti ẹ̀lọ́ IVF pa bára wa sùn nọ́mà ìbásùn lọ́kọ àti ìyàwó pa bára wa sùn gangan láàárín ọdún 6 yẹn tàbí ká wò pé ọkọ ń báyàwó sùn ìyàwó ń bára wọn sùn lóyún ní àláàrí tó ṣe tàràmù ṣé a fẹ́ ka 200 times ni tábára wa sùn ẹ bá ń bèèrè lọ́wọ́ èyí ni mo bá sùn ní tí mo tẹ́ kí mo wá mú nǹkan ọmọkùnrin yẹn mo wá dà sórí bẹ́ẹ̀dì ṣe bíbẹ̀ ibi jẹ́ kí n dà sí mò ń dà sí ṣùgbọ́n Ọlọ́run ló máa ṣe àmì sí ó túmọ̀ sí wípé Ọlọ́run ní àsìkò tí ìtò nìyẹn àbí kó ń tọ̀hún tàbí kí yẹn wo ààrẹ tó dà bí ọba dẹ̀ retí Ọlọ́run ń retí ọmọ tí ò tí bì tó bá rí kan gẹ́gẹ́ bí ọmọ tó bá jẹ́ ṣe bí ọmọ Ọlọ́run lè ní kí ó rí oore lára ọmọ ẹ̀ ju ìhun tó lérò lọ ẹ mẹ́ta máa wò pé torí ọmọ ẹ mẹ́ta máa wò torí ọmọ èmi kékeré èmi ò ní ìgbàgbọ́ ní nǹkan kan ju Ọlọ́run lọ
mi ò ní ìgbàgbọ́ kankan ju pé Ọlọ́run ló máa ṣọmọ lọ ju pé ká dẹ̀ gbìyànjú. Inú mi dùn pé ó padà sọ ọ̀rọ̀ àgbo tó lọ gbà lọ́dọ̀ Sunday Igboho. Inú mi dùn pé ó padà sọ jáde. Eke mo ti sọ̀rọ̀ yẹn tipẹ́ tán pé wọ́n lọ jà sí eré Sunday Igboho. Inú mi dùn pé òun náà padà sọ jáde. Ó ta lọ sọ́dọ̀ Sunday Igboho, mo sọ ń gbà yẹn. Sunday Igboho ló polówó àgbo fún pé òun náà àgbo kan tẹ́ni bẹ́ẹ̀ lọ́wọ́ bá fi lè mú báyìí. Ó máa mú jẹ ni. Ó dẹ̀ sọ pé mo fẹ́ kó ṣàgbo yẹn fún mu ní èmi ò fẹ́ àgbo o. Èmi ò gbàgbó o. Mo ní mi ò fẹ́ àgbo o. Ó dẹ̀ fẹ́ sọ díjà mọ́ mi lọ́wọ́. Ó dá lọ gbà. Adẹ̀ ń lọ lójú ọ̀nà. Èmi ò nígbàgbọ́ nínú àgbo yìí o. Mo ní mi ò fẹ́ àgbo. Ọlọ́run ló máa fún ẹ lọ́mọ. Ọlọ́run ni tó bá di kó lẹ́yìn Ọlọ́run èmi ò nígbàgbọ́ sí nǹkan kan ju Ọlọ́run lọ. Mo gbàgbọ́ yẹn báyìí mo ládàá lójú ọ̀nà ni. Ó tí mo sọ àgbo yẹn nù. Ajá láti Ìbàdàn ló bá mi fa wàhálà dé l'Abẹ́òkúta. Kódà nígbà tá a máa dé Ṣàgámù lọ́jọ́ tá à ń sọ yìí. Ṣàgámù la páàkì sí. A páàkì sí Ṣàgámù ló ti bọ́lẹ̀ nínú mọ́tò lọ́jọ́ yẹn. Ṣàgámù ló bọ́lẹ̀ wàláhì tàláhì àjọ d'Abẹ́òkúta ńjọ́ tá à ń sọ yìí. Níbi tí ìgbàgbọ́ ti ẹ̀rọ mọ́ àgbo mọ́. Èmi ìgbàgbọ́ tèmi ò dẹ̀ ẹ̀rọ mọ́ àgbo. Bóyá nísìn tó lọ bá kára pé ọ̀dọ̀ tèmi kọ́ lọmọ wà, ó lè lọ sọ́dọ̀ ẹni tí ìgbàgbọ́ ti ẹ̀rọ mọ́ àgbo kó lọ bẹ́ẹ̀ nìyẹn. Èmi ò ní ìgbàgbọ́ nú àgbo. Ṣé gbogbo tí mo bí ṣàgbo mo fi bí wọn ni? Tí Ọlọ́run ló fún mi. Mi ò ṣe ju pé kí n bóbìnrin sùn lọ kó dẹ̀ doyún. Ọlọ́run dẹ̀ bá mi ṣe lágbà tí mo ti fẹ́ kò gbọ́ pé mo tún fẹ́ lómi lóyún níta. Mo dẹ̀ pọ́n lé. Àwọn tí mo ti filẹ̀ mo fi wọ́n lẹ̀. Kódà ní Maryland bó ṣe tó yìí kò sóbìnrin tó lè pé mo yàn lálẹ́ gbogbo Maryland. Obìnrin tí bá yàn lálẹ́ ní gbogbo Maryland tó bá bò mí àṣírí ò ní bò láyé. Mo fi pọ́n ìyàwó mi lẹ́yìn náà. So that ẹ wo bí mo fẹ́ bẹ̀yìn torí tọ Ọlọ́run mi ní kẹ́lẹ́bọ̀dì máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ já sọ òdodo. Kẹ́dẹ̀ fi nǹkan ṣírò ara yín wò. Ṣé wọ́n lè gbàrú ẹ̀? Gbogbo aládẹ mọ ohun tójú ọkùnrin ń rí nípa ọ̀rọ̀ òwe. Gbogbo aládẹ mọ ohun tójú mi ní lọ́bẹ̀ deep o. Àmúká gbà pé mo dúpẹ́ lọ́run pé Ọlọ́run ò pa mí. Mo dúpẹ́ lọ́run pé mo wà láàyè mi. Mi ní ìṣòro kankan l'Amẹ́ríkà. Wallahi mi ní ìṣòro kankan. Mi ní ìṣòro kankan o. Ṣé àwọn tẹ́yìn sọ pé Ọlọ́run mú ni. Ọlọ́run ò ní mú mi. Torí mo mọ̀ wọ́n ara mi. Bọ́rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Now, ìjọba lọ sí ọ̀dọ̀ ìyàgbọ́n kan. Ẹni pé Kàfílà ṣe fídíò kan. Mo kò sáyé ṣe analyze ti fídíò yẹn. Fídíò yẹn Kàfílà sọ̀rọ̀ ń bẹ̀ pé ó ní fídíò tí mo ṣe fún bàbá Akeugba Gold bí 5 years ago. Ó lóun ní evidence òun. Kàfílà tó Kaola ó ní òun ní evidence òun inú àwọn ẹ̀sùn tó wà nílẹ̀ tó fi bà bàbá Akeugba Gold lórúkọ jẹ́. Tabaka mi ní méjì láwọn fídíò tó wà nílẹ̀ láwọn deformation láwọn bani lórúkọ jẹ́ láwọn irọ́ tó pa. Tẹ́gbà ó ní wá play lórí fídíò ní play lórí program láwọn ọ̀rọ̀ tó pa. Tí n bá ka fídíò tó wà nílẹ̀ mo búra pẹ̀lú ọba tó ní ẹ̀mí mi is 21. Kàfílà tó Kaola. Kàfílà tó Kaola is 21 ní fídíò tó wà nílẹ̀. Ó wá fẹ́ defend ẹyọ kan nínú 21 pé ó sọ wípé bàbá Akeugba Gold ó ń bá àwọn obìnrin tó wá ṣe máa òun wọ́kọ̀ òun wáyà pé bàbá Akeugba Gold ń bá wọn sùn. Ó wá fẹ́ defend ẹyọ kan nú ẹ̀. Ó wá lọ gbé fídíò tèmi ti ṣe. Kàfílà wallahi òde láàkáyè. Tó jírí wèrè tó tún fẹ́ wèrè tó fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ the most handsome man in the world. The most handsome man wèrè tájọ́ wà nínú yàrá yẹn kò dá mi lójú pé ó lọ law school. No, èmi mọ̀ pé mo mọ̀ Mustawa inú case. Mo dẹ̀ mọ̀ wípé kò ń ṣe pé bóyá ó mọ̀ kankan nípa case. Ó kàn ń pa irọ́ pé òun lọ sí law school ni.
tó bá lọ law school ni kò ní sọ fún ẹ wípé kó wá ṣerú fídíò yẹn fún rú èmi ẹni tí ó bá mẹjọ ìṣẹ̀lẹ̀ lè lórú yẹn fún. mo sọ fún yín pé ọmọdé tó lọ sí 100 ìlú kì í ṣe ẹgbẹ́ àgbà 100 ọdún o. nípa ká ṣẹjọ́ ó yé mi Ọlọ́run wà pé máa jágo ránkì ẹ̀sìn fídíò tó gbójúlé yẹn tó ní gbogbo àwọn wìjáàjù àwọn kàfílà tí gbogbo àwọn wìjáàjù tó ní gbogbo ẹ o gbogbo ẹni tó bá pè wá sórí ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ bí kàfílà ṣe ń lérí yẹn gbogbo ẹni tó bá pe kàfílà àbí tó bá pe bàbá Kéwúgba Gold àbí tó bá pè mí pé wọ́n fẹ́ yanjú ọ̀rọ̀ yìí gbogbo ọmọ tó ń tọ̀hún bá bí ó máa fọwọ́ ẹ̀gbèsìn ni bí sí ni láì. gbogbo ẹni tó bá ní òun fẹ́ pé ẹ má gbéra yín lọ ilé ẹjọ́ gbogbo ẹni tó bá ní òun fẹ́ dá sí ọ̀rọ̀ yìí láàrin wa pé kọ́rọ̀ yìí ẹ má lọ ilé ẹjọ́ gbogbo iṣẹ́ tó ń tọ̀hún bá ṣe ó máa fojú sunkún ẹ̀ ni. torí pé ẹ lè bàyàn lórúkọ jẹ́ kí wọ́n never lọ score free wàláì tàláì ẹ lè bàyàn jẹ́ kí wọ́n never lọ score free ládùúrú bó ṣe bá bàbá Kéwúgba Gold lórúkọ jẹ́ tó tẹ́ni yóò dẹ̀ sọ̀rọ̀ kò dárúkọ ẹ rí láyé ṣé ní kíní kan tẹ́yìn ò mọ̀ ní wípé ọ̀dẹ̀ ní àwọn tó ń tiẹ̀ wèrè àwọn wèrè tó ń tiẹ̀ irọ́ la bí àti rọ́pọ̀ jù tó ń tiẹ̀ àti àlefúùfù ó jẹ́ kán ti sọ fún irú ọmọ tí mo jẹ́ báwo la ṣe operate kéèsì Fúlàní tí Saheed ò fi rí evidence kan mú wá fún Fúlàní báwo la ṣe operate kéèsì bàbá Kéwúgba Gold àti Saheed tí Saheed ò fi rí evidence bàbá Kéwúgba Gold kan mú wá wàláì ta lọ́mọ Kéwúgba Gold ò ní sọ̀rọ̀ kò ní dárúkọ ẹ̀ èmi àti alájọ máa ta ó dárúkọ mi ó ṣépè fún mi èmi máa bẹ́ẹ̀ ta èmi ni máa bá yín ta tẹ́lẹ̀ mi ni mo dẹ̀ bá yín ta yẹn mo ti mú yín lọ́rùn ọwọ́ báyìí pé ó ò lè lọ ó bú mi mo bú ẹni àjọ ṣe fídíò fúnra wa ni but Kéwúgba Gold ní ṣe fídíò fún ẹsẹ̀ ó dẹ̀ máa prove ohun tó sọ yẹn ní court of law ó máa prove ẹ̀ Kéwúgba Gold ní dárúkọ ẹ kò ní sọ̀rọ̀ ẹ rí láyé kò ní mo jẹ́rìí bàbá dáadáa bàbá lọ́jọ́ bí àná wọ́n tẹ́ kí bàbá mi fọ́jọ́ bí wọ́n mo dúpẹ́ mi sọ pé àwọn ilé comment tó yẹn more than 250 comment nígbà tí mo lọ wo ọ̀dọ̀ Ayéfẹ́lẹ́ tó post bàbá more than 6,000 comment àtàwọn èèyàn nífẹ̀ẹ́ Kéwúgba Gold tó yìí àtàwọn èèyàn nífẹ̀ẹ́ ọmọ Kéwúgba Gold tó yìí both Muslim and Christian àtàláwo gbogbo non comment bàbá Kéwúgba tó pé that is only one Islamic preacher tá ní lórí media tó ń preach unity. That's only one Islamic preacher tó ń preach unity in Islam. That's only him. Kéwúgba Gold nìkan ni ẹ̀ẹ́dẹ̀ ní rí mi tó di búyàn kò ń búyàn bí yàn bá bú àwa máa bú àwa dẹ̀ máa já iṣẹ́ yàn so ẹgbùn tó ń sọ ẹgbùn bóyá ń pariwo Kéwúgba Gold tó wọ́njú tójú ẹ ń jábọ́ yẹn máa tí kú tí kú tó dé kàfílà má kú tí kú tó dé torí mo yẹn bẹ̀ sọ̀rọ̀ mi kì í bóbi sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí pé ó pèrè ní rìjálù anna rìjálù ọ̀fẹ́ sálámọ́sí mi kí káàkún ní kò ẹ̀yẹ́ sáré lọ síbi fídíò tó ṣe lánàá níjọ́ Friday kàfílà wa fẹ́ gbé wújà wá ẹ máa wá gbọ́ wújà kàfílà o nǹkan fẹ́ sáré treat ẹ̀ ẹ máa wá gbọ́ wújà kàfílà o no ẹ máa wá gbọ́ wújà kàfílà o mo wá fẹ́ kẹ́ máa gbọ́ irọ́ kàfílà fúnra rẹ̀ báyìí o kẹ́ lè máa rí pé kàfílà yìí kò mọ ohun tó ń ṣe o ṣé wàá rí wèrè tó wà lẹ́gbẹ̀ẹ́ tó pè ní lọ́ọ̀yà yẹn tẹ́jọ́ wà ní kọ̀ọ̀rọ̀ yàrá yẹn ayé yẹn ti bàjẹ́ báyìí ná máa wá gbọ́ o ayé yẹn ti bàjẹ́ báyìí ó fẹ́ sọ̀rọ̀ bàbá Kéwúgba Gold fídíò tèmi ló fẹ́ wá lò ó fídíò mi ló fẹ́ lò ó
mo dẹ̀ rí kíní kan tó propose orí page yẹ wípé àwọn ọ̀rọ̀ kan wà táwọn kan gbé jáde tó lọ sí tó lọ́dàpọ̀ ọ̀dẹ̀ ní ẹ́ ó dárúkọ mi ó gbé fọ́tò mi ó gbé fídíò mi sórí page yẹ ní fídíò tí mo ti ṣe ní 3, 4, 5 years ago tí mo dẹ̀ ti sọ pé ọ̀rọ̀ tí mo sọ yẹn o kò rí bẹ́ẹ̀ o wrong information ni tí mo ti ṣe láti 5 years ago ni wọ́n wá tẹ̀ lọ gbé sórí page yẹ láti máa fi bully mi àti bàbá kí ó gba gold ṣó wá rí ìwọ wá fẹ́ lò as evidence máa ṣe já ẹ̀dá náà sí jókòó wá rí pé wèrè lọ́ọ̀yà ẹ̀ kò mọṣẹ́ mo rí challenge kan jẹ́ sáfì challenge yẹn hàn mo láì challenge mo rí látọ̀dọ̀ Mubarak rọ́pọ̀ jù mo rí challenge yìí ẹ jẹ́ sáré gbé wá Mubarak sọ wípé ẹ máa Mubarak Adépọ̀jù ni o ẹ ti gbé orí page ẹ ló wá yìí o Mubarak ní SANS àwọn SANS ẹ máa wọ́n ní àwọn SANS tó pọ̀ gan o are coordinating case court case for Alhaja Kaola. Okanlomo is coordinating KM for Akeugba Gold. Mo like ẹ ti rí Mubarak ló sọ bẹ́ẹ̀ Mubarak ní àwọn SANS they are coordinating case for Kafila, and which is Okanlomo is coordinating for Akeugba Gold. Ṣùwárí gbogbo àwọn SANS yẹn, àwọn SANS. Tí ẹnìkan bá bẹ̀bẹ̀ pé kí ẹjọ́ yìí kúrò ní kóòtù, onítọ̀hún máa ṣòfò tọmọtọmọ ní sẹ́. Fífẹ́ kàn mọ̀ pé àwọn SANS yẹn wọn ò mọ ẹjọ́ ṣe tó Okanlomo yìí. Wàláhì ẹ lè lọ. Mama ṣe rubbish yín sìn o. Inú 21 case tó fẹ́ dáhùn ní court tó fẹ́ torí ẹ̀pà rẹ̀ ti kú tó dé inú 21 ni o ìkan ló fẹ́ debunk ń bẹ́ o ẹ máa gbọ́n tó sọ o ẹ máa gbọ́ o bismillah. àwọn tí wọ́n plan tí dèdìrín ẹranko Taofeek tó jẹ́ leader wọn márùn-ún ni wọ́n. ó fẹ́ tí sì ń wí category. dákẹ́ ó fẹ́ sọ ó fẹ́ tún pa irọ́ tuntun ó fẹ́ dáràn mọ́ràn ọ̀rọ̀ ti pọ́n lẹ́tẹ̀lẹ́ o ó wá fẹ́ dáràn mọ́ràn ó ní àwa márùn kan la plan tí a fẹ́ pa òun tí Sheikh Taofeek Akeugba Gold wá jẹ́ olórí wa ẹ máa gbọ́ lẹ́nu ẹ o bismillah ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o. pé tí wọn bá mú ọ̀tá Kàfílà lẹ̀ ọ̀tá Kàfílà ó lé wọn sẹ́yìn ìwọ ló sì padà lo ẹ̀wọ̀n yẹn torí mo ní àwọn òjà orí pé jámù ni mo lò orí pé jámù ni mo lò dìdìrín ọmọ ẹranko tó wà lọ́nsẹ̀ yìí. dákẹ́ ó ní pé Akeugba Gold àti ọmọ ẹranko tó ránṣẹ́ èmi ló ń bá wí o mọ̀ pé bí ẹ máa pè mí lọ́mọ ẹran wọn láwọn ò bú mi o ẹran lọmọ kò ń ṣe èbú o torí pé ọmọ ẹlẹ́ran ni mí ẹran ni bàbá mi ń tà tó bá ní pé ẹran lọmọ ó tàkìtì ẹ ní ọmọ ẹran lọmọ ó wá ní òun ní àwọn òjáàt ẹ máa tuntun gbọ́ o ó ní òun ní àwọn òjáàt ẹ máa gbọ́ lọ. ìwé categorically pé tí wọn bá mú ọ̀tá Kàfílà lẹ̀ ọ̀tá Kàfílà ó lé wọn sẹ́yìn. Number 1 lọ tọ́jú evidence Kàfílà mo fẹ́ máa fún ẹ ní expo kò yẹ kí n fún ẹ ní expo bọ̀ mo fẹ́ fún ẹ ní expo mo dẹ̀ mọ̀ pé expo tí mo fẹ́ fún ẹ wọn ò bí ẹ dá Kàfílà wọn ò bí bàbá ẹ Amọ́dá Rufai wọn ò bí dá o lè rí evidence yẹn mú wá Kàfílà bàbá àdúrà mọ̀ pé ẹni tó ń bá fa ju ti yín lọ sẹ́ ẹni tẹ́ ń bá fa ju ti yín lọ ẹ̀mí yóò gbé bàbá ẹ Amọ́dá Rufai wọn ò bí dá lọ́nà ọ̀run kò ní ṣoríire bàbá ẹ̀ ò ní ṣoríire Kàfílà máa tọ́ ọ́ bọ̀ ẹ̀ lójú máa ń kọ̀mọ̀ pé bàbá wo ọ̀gbá ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ ọ̀gbá bàbá ẹ̀ Amọ́dá Rufai wọn ò bí dá ó lè evidence yẹn mú wa lọ mú evidence ibi tí Akeugba Gold tó ti náà òun fẹ́ gbẹ̀mí ẹ̀ lọ tọ́jú evidence yẹn kọ́wọ́ lọ tọ́jú ẹ̀ number 1 máa gbọ́ lọ keep ẹ o bóyá by phone ló pé ẹ̀ bóyá by message ni bóyá ó rányàn sí ẹni o
mo fẹ́ kó kọ́kọ́ lọ keep ẹ lọ tọ́jú ẹ̀ sílẹ̀ o àwọn Wujat àwọn Wujat àwọn Wujat tó máa tọ́jú nìyẹn o máa gbọ́ lọ. ìwọ ló sì padà lo ẹ̀wọ̀n yẹn torí mo ní àwọn Wujat sórí pé jámù ni mo lò orí pé jámù ni mo lò dèdèrè ọmọ ẹranko tó wà lọ́nsẹ̀ yìí tó lọ dúró tán ìwọ gan-an lọ kọ́kọ́ sọrú ẹni tí Taofik jẹ́ torí ipò kì í so lódodo làwọn èèyàn fi rò pé wọ́n lòún pa nígbà náà. kí ni mo sọ. ìwọ lọ́wọ́ kọ́ sọrú aburú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwọ lọ́wọ́ kọ́ ròyìn bí kọ̀rọ̀ rẹ̀ ṣe burú tó láàrin òun àtọ́lọ́ ìwọ lọ́wọ́ kọ́ ròyìn bí ṣe ìtọ́rùn tí ń bẹ lẹ́ni ẹ̀ ṣe pọ̀ tó. ẹ kọ́ ọ̀rọ̀ bàkẹ́ gbogbo tí Kaola ń sọ yìí ó máa proof in court of law ó máa proof ẹ o but ìtèmi tó fẹ́ lò ìyẹn mo kàn fẹ́ mọ̀ pé mo kàn fẹ́ fún kò lórí pàkàn kí n dẹ̀ jẹ́ mọ̀ pé wèrè tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn kí n jẹ́ kó mọ̀ pé ìyẹn ò mọṣẹ́ àní wèrè lọ́ọ̀yà tó wà lẹ́gbẹ̀ẹ́ Ismail tó wà lẹ́gbẹ̀ẹ́ tẹ́jọ́ wà ní yàrá yẹn èni máa jẹ́ kó mọ̀ pé ayé mi mọ̀ pé kò mọṣẹ́ tẹ́lẹ̀ ṣe bí mo ń gbéṣẹ́ fún tẹ́lẹ̀ mo kò mọṣẹ́ náà mo kò mọṣẹ́ máa fi hàn sí pé kò mọṣẹ́ máa gbọ́ lọ àwọn Wujat àwọn Wujat tó bá ń ṣe muamala bí èèyàn bá ṣe bísínẹ́sì pẹ̀lú ẹ̀ Taofik ọmọ sáré kó wọ́n jà bẹ́ẹ̀ ni báwọn obìnrin. ṣó ní gbogbo tó ń sọ yìí ẹ máa bá kọ́ sílẹ̀ o tó bá ṣe bísínẹ́sì Taofik máa sáré kó jàǹbá àyàn ẹ máa gbogbo ẹ ló máa dáhùn ní court of law o gbogbo ẹ ló máa dáhùn o àní 21 fídíò ló wà nílẹ̀ fún tí wọ́n bí bàbá Amúdá Rufáìdà pé máa escape ẹ̀ wọ́n bí bàbá Amúdá ó lè escape igbe òní dókè kúra kò sí bá bálápẹ́ tó àfẹ́tọ́ máa ṣẹ̀wọ̀n pẹ̀lú ẹ̀ lókù máa gbọ́ lọ. bàbá bùkátà lọ bẹ̀ yóò sáré aburú fún ọ ní wàláhì tàlá èmi ò ní pa irọ́ rárá. gbẹnu sọhùn yóò tó. Kàfílà kò sí obìnrin kan lábẹ́ sọ́mọ̀ tó ń pa irọ́ tó Kàfílà tó bá ní pé àwọn humul kasibu àbí humul kasab ẹ̀kẹ́ mi náà ló já mú tó bá ní humul kasab wà wà ní Kaola ìyá gbogbo yín tó ń parọ́ lábẹ́ sọ́mọ̀ number 1 ní Kaola Kaola ó ń pa ṣòfò nínú rọ ẹ máa gbọ́ wèrè lọ. obìnrin 20 tí wọ́n wá bá mi ẹ máa gbọ́ o wípé àwọn lọ nítorí pé ń sọ̀rọ̀ pé káwọn ọmọ jẹ̀rà kalẹ̀ ó lè gbọ́wọ́ matchmaking ó tó 12 nínú wọn tán sọ pé wọ́n bá àwọn sùn mo ní mi ní solution fún yẹn ẹ̀yin tó ti bá ṣe zìnà ní solution fún yín ṣùgbọ́n ẹ̀yin tẹ́ da owó tẹ́ sanwó padà pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀fà account number yín lẹ̀ ọjọ́ náà ni mo transfer gbogbo owó yẹn sí wọn. Second expo tí mo fẹ́ fún ẹ umu ẹgbẹ́ àwọn tó sọ ọ́nbẹ̀ yẹn àní ẹnu ẹ̀ ń já wáyà o mọ bí wọ́n ṣe ń rojọ́ lórí mídíà àwọn ìjọ kan wà pé tó bá rò wájú àwa máa dì ẹ lọ́rùn ọwọ́ mọ́ báyìí ni a máa mú ẹ lọ́wọ́ pé wò lè lọ àwa ẹni tó dáràn gan àbá wọ́n ọ̀nà bèrè tàtẹ́ tó dáràn èèyàn tí ò dáràn akàn àṣìdídí ààrẹ bèrè tàtẹ́ wọ̀ tuntun wá ń dá ọ̀ràn gangan ó ní pé àwọn obìnrin tó wá bá òun tán nípa àwọn wọ́kọ wọ́n lé ní 20 tí wọ́n ní wọ́n lọ bá Sheikh Taofik ó wá sọ wípé àwọn 12 nínú wọn ni Sheikh Taofik bá sùn ẹlẹ́ẹ̀kejì ó wá ní pé àwọn 12 yẹn o wọ́n wá fẹjọ́ sùn pé wọ́n tún gbowó lọ́wọ́ òun wá ní kàn fi account number wọn lẹ̀ torí àwọn yẹn tẹ́ ti tán di bá sùn yẹn ti ṣòfò ara ó máa proof any court of law o pé ṣùgbọ́n ẹ̀yin tó gbowó lọ́wọ́ ẹ mú account number yín wá màá bẹ̀rẹ̀ sí ní send owó sí ó dẹ̀ ní òun send owó sí gbogbo wọn expo ẹlẹ́ẹ̀kejì Kàfílà má gbàgbé láti print gbogbo statement of account àwọn tó fún lówó yẹn mo fún ẹlẹ́sìpò ni o mo mọ̀ kí wọ́n bí bàbá Amúdá Rufáìdà bọ́ ló ń pa ó lè rí wọn mú wá tí àwọn tó fún lówó yẹn àwọn tó ní ó fún lówó àwọn 20
àwọn 20 no send owó sí yẹn ní ọjọ́ kan náà so ní ọjọ́ kan náà send owó sí gbogbo wọn wàá print ẹnu statement of account yẹ gbogbo àwọn tó fún lówó yẹn àtorúkọ wọn a máa wá lọ wo orúkọ wọn bóyá lóòótọ́ orúkọ wọn register tọ́dọ̀ Akeugba Gold pọ́n wọ́kọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ wá ọ̀ràn sẹ́ẹ̀ hàn bí ìyá ẹ̀dá Kàfílà a ní àsọjáàmù ẹ pọ̀ jù wèrè ní ẹ Kàfílà ọkọ̀ máa jáwọ́ lọ gbogbogbogbogbò bí àṣà kàkàkì a máa yí lọ bí mikra bí àlòkù mi bàbá wèrè ní kàkàkì ó ní máa yí kiri báyìí bí mikra Kàfílà ó lè bọ́ nínú tó wà lẹ́yìn àní wàá má gbàgbé mọ́ fún Expo ni o lọ print gbogbo àwọn tó ń fún lówó yẹn àtorúkọ wọn print gbogbo wọn jáde tó bá Akeugba Gold sanwó tí ó mọ̀ tó Akeugba Gold fẹ́ appreciate ẹ ó fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ ó fẹ́ mọ iye oore tó ṣe fún lọ print gbogbo wọn jáde ẹ máa gbọ́ lọ àwọn èèyàn mi sọ pé làjà ẹ ti ẹ jẹ́ kí bàbá yìí ó mọ̀ ipa burú lòun ń ṣe mo ní tó bá mọ̀ ṣe yóò gbà ní ẹjẹ́ àfilẹ̀ ẹjẹ́ àwọn ọmọ. ó wá fẹ́ mọ̀ báyìí ó fẹ́ mọ̀ àwọn tó ṣoore fún Akeugba Gold ó fẹ́ mọ̀ àwọn tó bóun ṣoore fún kí wọ́n bá yàn sanwó èèyàn 20 Kàfílà bá nù gbogbo àwọn tó ń jẹ́ Kàfílà àná yìí ṣe wàláì gbogbo ẹ̀ tó jẹ́ Kàfílà àwọn rí ẹ máa gbọ́ lọ. tún ṣe Ọlọ́run kì í sọba tó bá bò sí tán tó bá ti ń ṣe tó bá yá àṣírí yóò tú ẹranko yes ọmọ ẹrankíran ọmọ ẹlẹ́ran èmi ló ń bá wí ẹran fún ara rẹ̀ èmi nìyẹn èmi ni ẹran lọmọ listen. ṣe oríkì mi pọ̀ ẹran lọmọ ọmọ ẹranko ọmọ ẹrankíran Kàfílà mo ti sọ fún ẹ ní pé ìran bàbá tèmi dájú ìran bàbá ẹ lọ Kàfílà ìran bàbá tèmi dájú ìran bàbá ẹ ìran bàbá tiẹ̀ Amada Rufai àáfàá ni ṣùgbọ́n àwọn àáfàá àgbà yẹn wọ́n ní kànáà aláṣàjẹ ni wọ́n ìhun tó bá ní ni wọ́n ń jẹ ọ̀dọ̀ àwọn bàbá tí wọ́n ti lọ ń tọrọ owó tó bàbá tèmi olówó nígbà yẹn olórí alápàtà bàbá tèmi ó wà láwọn tó ń fọ́n orú àwọn bàbá yín lówó ń gbáyé tiwọn tó dà ọmọ ìran kíran gangan ni ọmọ alágbe ni bàbá tiẹ̀ Kàfílà bàbá tèmi ń wà láwọn tó ń bọ́ bàbá tiẹ̀ olórí ibú ó yá ẹ máa gbọ́n tó fẹ́ lò ó. ìwọ lẹ́ni tó kọ́kọ́ ṣàlàyé yes bí dìdìrín tó ń tẹ̀lé tó lóòdúró tán fún yes ìwọ lọ́wọ́ kọ́ ṣàlàyé irú ẹni tó jẹ́ yes ẹranko tó ń tẹ̀lé ọ̀fọ́nú nítorí pé aburú lẹ́yìn méjèèjì jọ ń ṣe ló jẹ́ ẹrẹ́ tó yẹn olóríire kan ò ní súnmọ́ Taofeek. ṣó ti rí ibi tó ti kàn gbáko ní wípé Taofeek tó ń sọ yìí ìwọ gan mọ̀ pé òun ló láì níbi ìjọ tí wọn náà níṣòro tí àwọn olórí burúkú tó lọ darapọ̀ mọ́ yẹn èèyàn ò ní darapọ̀ mọ́ kó má ṣorí ibúgbẹ̀yìn ayé ẹ̀ Ṣèkíyù Ìrọ́lábí àti Àmùdá wà darapọ̀ mọ́ àti Fúlàní ó ní ṣorí ibú èèyàn ò ní bá wọn ṣe láyé kó má ṣorí ibúgbẹ̀yìn ayé ẹ̀ àwọn mẹ́ta yẹn èèyàn ò ní bá wọn ṣe kó má ṣorí ibúgbẹ̀yìn ayé ẹ̀ olórí burúkú èyí tó tún sọ̀rọ̀ yìí o òun àti ọkọ ẹ̀ tó sábà mọ́ sí kọ̀rọ̀ yẹn wọ́n jẹ bàbá Akeugba Gold lówó tí ó ń sọ̀rọ̀ 8 million naira wọ́n jẹ bàbá Akeugba Gold dì sí tí wọ́n ti san wèrè onígbèsè yìí o wọ́n jẹ bàbá Akeugba Gold ní over 8 million tí wọ́n ti san dì sí yìí wọ́n wèrè méjì yẹn o mo ti ń bọ̀ lórí ọ̀rọ̀ Ismaila yẹn mo ti ń bọ̀ lórí yẹn máa gba wòtòwòtò lé yẹn máa gbọ́ lọ. ní ayé rẹ̀ dáa tó ní kọ̀rọ̀ rẹ̀ wàláì kò ní mú Taofeek lọ́rẹ̀ bí èèyàn ṣèèṣì mú lọ́rẹ̀ yóò padà jùlẹ̀ torí pé kò ní kọ̀rọ̀ rẹ̀ tiẹ̀ nítorí pé ìṣẹ́yìn àwọn àgbàlagbà wọn ní fi ọ̀rẹ́ rẹ̀ hàn mí kí n lè mọ irú èèyàn tẹ́ jẹ́ ẹ̀bọ́n mu olórí ibú tí wọ́n bí ní Kwara State yẹn ebi wà àti Taofeek ebi lẹ́jọ́ plan pẹ̀lú ọmọ yẹn nítorí pé fẹ́ blackmail ni. wàá explain. ìwọ náà wọ́n fẹ́ deport yẹn láti US. yes. ó ti wà ń lẹ̀ fún ẹ̀ dìgbà ẹ̀wọ̀n ló padà parí ayé ẹ̀ sí. yes yes. kọ́kọ́ gbọ́. yes ní máa ti lọ jẹ́ sáré bẹ yanjú bẹ yẹn ẹni pé Kaola sọ ọ̀rọ̀ kan ó ní
ọ̀tá tèmi o tí ò ń ṣe mi o ọ̀tá mi ó ní wọn ò ní pẹ́ deport ọ̀tá mi l'Amẹ́ríkà ṣe mọ̀ tí gbogbo wọn plan gangan nìyẹn tí ọba tó ní mi ò jẹ́ kó rí bẹ́ẹ̀ gbogbo gbàtí báyìí tán àti lọ Nàìjíríà ni máa lọ gbogbo gbàtí báyìí tán àti padà sí Amẹ́ríkà ni máa padà abadan títí láéláé bọ́lá ti máa sọ̀rọ̀ mi nìyẹn bọ́lá ti máa sọ̀rọ̀ mi nìyẹn ṣùgbọ́n Kaola wá ń sọ ọ̀rọ̀ kan pé wọ́n máa tó deport bàbá òun ọkọ òun l'Amẹ́ríkà kí ni ìdí náà máa fi deport mi torí pé ó gbàgbọ́ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn ó lè túnmọ̀ kan lára mi mo á fẹ́ sọ kíní kan fún ẹ lẹ́nu Kafila tó bá pè mí náà máa deport àbí olórí burúkú tó fẹ́ Ismaila Adébọ̀wálé ó kọ́ mi dárúkọ ẹ̀ tán mo mọ̀ dárúkọ ẹ̀ ni o mo ti ń tijú ẹ̀ tipẹ́tipẹ́ torí pé wà lẹ́gbẹ́ ẹ̀bẹ̀ jọ ń ṣe orí burúkú yẹn ní Mọ́kà tó bá pè mí èmi náà máa deport àbí Ismaila Adébọ̀wálé náà máa deport jẹ́ àjọkọ mo wá tẹsẹ̀ bọ́ ṣòkòtò wọn pẹ̀lú Ismaila báyìí ṣòtìrí ní tí ẹ̀ ń sọ pa tèmi yẹn tí ò rí bẹ́ẹ̀ yẹn mo wá fẹ́ challenge Ismaila káwọn ẹni tó máa deport mi àti Ismaila pé Ismaila Adébọ̀wálé mo ń challenge ẹ lẹ́nìí ṣebí lọ́ọ̀yà ni ẹ tó bá dá Amẹ́ríkà bá mi ṣe ẹjọ́ lórí ọ̀rọ̀ tí fẹ́ sọ pé Ismaila Adébọ̀wálé ó fi èyìnbó fake wedding ló fi gbàwé lọ́wọ́ Amẹ́ríkà yes mo fẹ́ bá Ismaila ṣẹjọ́ Ismaila mo ẹ́ dí àti wá bá mi ṣẹjọ́ ẹni tí mò ń sọ lé kó lè mọ̀ kí mo mí ní Ismaila Adébọ̀wálé òun ni Ismail Adébọ̀wálé òun lélẹ̀ mo mọ̀ gbé fọ́tò ẹ wá kó lè mọ̀ kí mo fẹ́ kó bá mi ṣẹjọ́ l'Amẹ́ríkà má dárúkọ yẹn ò sí ó gbọ́dọ̀ parọ́ mọ́yàn ni má dárúkọ yẹn ò sí ó gbọ́dọ̀ parọ́ mọ́yàn èmi wá ń sọ báyìí wípé Ismaila òun ni Ismaila wá bá mi ṣẹjọ́ l'Amẹ́ríkà mo rẹ́dí pẹ̀lú ẹ báyìí o káwọn tó máa deport níbi àti Ismaila òun lélẹ̀ ṣẹ́rí Ismaila Adébọ̀wálé yìí tó pèrè ní lọ́yà yìí fake wedding ló fi gbàwé lọ́wọ́ Amẹ́ríkà wá proof ẹ̀ l'Amẹ́ríkà káwẹ́ tó máa dùn káwẹ́ tó máa deport inú èmi àti Ismaila àtúkò Trump láwà yìí Ismail Adébọ̀wálé fake wedding ló fi gbàwé lọ́wọ́ Amẹ́ríkà number 1 ìyàwó tó fẹ́ sí Nàìjíríà ó divorce ẹ ti ń fẹ́ra yín number 2 ó tún padà lọ fẹ́ Kaola mo ní fọ́tò ọjọ́ tẹ́ fẹ́ Kaola lọ́wọ́ ọjọ́ tẹ́ lọ ṣe ìyàwó Kaola mo ní fọ́tò ẹ̀ lọ́wọ́ mo ní fídíò ọjọ́ tẹ́ lọ ṣe bẹ́ẹ̀ ṣe àìdẹ̀ tó máa ṣe fídíò mo ní fọ́tò ẹ̀ lọ́wọ́ mo ní fídíò ẹ̀ lọ́wọ́ mo dẹ̀ máa provide from United States of America Ismail Adébọ̀wálé wá proof mi wrong pé mo pa irọ́ mọ́ ẹ wípé o fi fake wedding o fi gbàwé lọ́wọ́ Amẹ́ríkà 2 years tó wà lọ́wọ́ ẹ yẹn káwọ́ wẹ́n tó máa deport ní èmi àti ẹ máa yẹ kó mọ̀ ìpín tó wà lọ́wọ́ tèmi alhamdulilayi authentic ni authentic ìyàwó ẹ ló fà tó wà lẹ́gbẹ̀ẹ́ o láti bẹ̀rẹ̀ báyìí o ṣé gbogbo ẹni tẹ́ ń pariwo yẹn gbogbo àjẹmọ́ wa tọwọ́ bọ̀ tábí ká bẹ̀rẹ̀ sí ní bàtàrà wa jẹ́ ìlú òyìnbó ni ẹ̀yà wa bẹ̀rẹ̀ ẹ̀yìn mọ̀ ìpẹ́ yìí ló máa sú àti wèrè Mubarak tó náà lọ ṣe fake wedding Mubarak náà òun lélẹ̀ Mubarak a máa wá tójú bọ gbogbo ẹ̀ ń sìn Mubarak yìí náà fake wedding ló fi wọ UK fake wedding ni Mubarak náà fi wọ UK fake wedding ni Ismail Adébọ̀wálé ló fi gbàwé lọ́wọ́ Amẹ́ríkà a máa wá tọwọ́ bọ̀ a máa tójú bọ̀ gan báyìí a máa tójú bọ̀ tèmi náà original wedding lèmi ṣe l'Amẹ́ríkà original wedding lèmi ṣe ní Amẹ́ríkà mi dẹ̀ nẹ́ni criminal case kankan but Ismail Adébọ̀wálé mo wá kí mo gbé fọ́tò ẹ wá tí n bá parọ́ mẹ́mi ní gbé fọ́tò ẹ wá proof mi wrong tó mọ̀ pé ó wà ní Cairo Egypt báyìí in tó lọ ṣe ní Egypt ọmọ obìnrin tó lọ bá ní Egypt gbogbo àṣírí ẹ̀ ti wà lọ́wọ́ báyìí kọlọmọ kò jẹ́ kí n sọ yẹn o Ismail Adébọ̀wálé fake wedding ló ṣe ó dẹ̀ ń gbé New York ní Brooklyn ló ń gbé mo dẹ̀ ní àdírẹ́sì ẹ lọ́wọ́ mo ní gbogbo phone number mo ní information ẹ lọ́wọ́ a máa kó gbogbo ẹ̀ jáde bí tajọba dé ìyèmí lẹ́yìn sọ pé ọmọ alẹ́ yàn kó l'Amẹ́ríkà káwọn tó máa lé l'Amẹ́ríkà ni màá ti gbogbo yín a ní sẹ́ gbogbo yín lè máa fi mílẹ̀ Amẹ́ríkà yìí gbogbo yín lè máa lọlé torí pé èmi ò ṣe aburú pẹ̀lú yín
èmi ò ṣàbúrú pẹ̀lú yín o Kàfílà ló béèrè fún o ní Kàfílà béèrè fún nìyẹn o Kàfílà ló béèrè fún o má sọ pé fẹ́ sọ̀rọ̀ èèyàn o mo tó wá bá lọ́wọ́ ẹni yẹn má gbọ́ òun ló sọ bẹ́ẹ̀ o òun ló kọ́kọ́ sọ pé wọ́n máa rán ọ̀tá òun padà sí Nàìjíríà o ká wá wo ẹni tó máa dá padà sí Nàìjíríà láàrin máa fi sùnmọ̀ yìí wàláì tààrà máa tààrà bọ̀ pẹ̀lú Ismaila máa tààrà bọ̀ l'Amẹ́ríkà yìí máa kẹ́ mọ̀ pé ẹ̀ nẹnu tó mi Ismaila bó ṣe ń bọ̀ yẹn láti Cairo wo máa ti fi pẹ̀títọ̀ bá ti ẹjẹ́ kó tó dé wo ẹgbẹ́ lẹ́nu Kaola lẹ́ẹ̀kan sí. wọ́n á burú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwọ lọ́wọ́ kọ́ ròyìn bí kọ̀rọ̀ rẹ̀ ṣe burú tó láàrin òun àtọ́lọ́ ìwọ ló kọ́ ròyìn bí ṣe ìtọ́run tí ń bẹ lẹ́ni ẹ̀ ṣe pọ̀ tó tó bá ń ṣe mọ̀hámẹ́là bí èèyàn bá ṣe bísínẹ́sì pẹ̀lú ẹ̀ Taofeek ọmọ sáré kó wọ́n jà bẹ́ẹ̀ ni báwọn obìnrin bá bá bùkátà lọ bẹ̀ yóò tàrí aburú fún wọn ni wàláhì tàlá èmi ò ní pa irọ́ rárá tó obìnrin 20 obìnrin 20 tí wọ́n wá bá mi wípé àwọn lọ nítorí pé ń sọ̀rọ̀ pé káwọn ọmọ jẹ̀rà kalẹ̀ ó lè gbọ́wọ́ matchmaking ó tó 12 nínú wọn tán sọ pé wọ́n bá àwọn sùn wọ́n ní mi ní solution fún yẹn ẹ̀yin tó ti bá ṣe zìnà ní solution fún yín ṣùgbọ́n ẹ̀yin tẹ́ da owó tẹ́ sanwó padà pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀fà account number yín lẹ̀ ọjọ́ náà ni mo transfer gbogbo owó yẹn sí wọn àwọn èèyàn mi sọ pé làjà ẹ ti ẹ̀ jẹ́ kí bàbá yìí ó mọ̀ ipa burú lòun ń ṣe mo ní tó bá mọ̀ ṣe yóò gbà ní ẹjẹ́ àfilẹ̀ ẹjẹ́ àwọn ọmọ tún ṣe Ọlọ́run kì í sọba tó bá bò sí tán tó bá ti ń ṣe tó bá yá àṣírí yóò tú ẹranko ọmọ ìrankíran ọmọ ẹlẹ́ran ẹran fún ara rẹ̀ ẹran lọ́mọ listen to me ìwọ lẹ́ni tó kọ́kọ́ ṣàlàyé bí dìdìrín tó ń tẹ̀lé tó lóòdúró tán fún ìwọ lọ́kọ́ ṣàlàyé irú ẹni tó jẹ́ ẹranko tó ń tẹ̀lé ọ̀fọ́nú nítorí pé aburú lẹ́yìn méjèèjì jọ ń ṣe ló jẹ́ ẹrẹ́ tó yẹn olóríire kan ò ní súnmọ́ Taofeek ẹni ayé rẹ̀ dáa tó ní kọ̀rọ̀ rẹ̀ wàláì kò ní mú Taofeek lọ́rẹ̀ bí èèyàn ṣèèṣì mú lọ́rẹ̀ yóò padà jùlẹ̀ torí pé kò ní kọ̀rọ̀ rẹ̀ tiẹ̀ nítorí pé ìṣẹ́yìn àwọn àgbàlagbà wọn ní fi ọ̀rẹ́ rẹ̀ hàn mí kí n lè mọ orí èèyàn tẹ́ jẹ́ ẹ̀bọ́n mu olórí ibú tí wọ́n bí ní Kwara State yẹn ebi wà àti Taofeek ebi lẹ́jọ́ plan pẹ̀lú ọmọ yẹn nítorí pé fẹ́ blackmail ni ọ̀yà listing ìwọ náà wọ́n fẹ́ deport yẹn láti US. ṣẹ́ni gbọ́. ó ti wà lẹ̀ fún ẹ̀dì pa ẹ̀wọ̀n ló padà parí ayé ẹ̀ sí. ṣẹ́ni gbọ́. kọ́kọ́ gbọ́. ṣe ti pé. ẹ̀yin ẹ̀yẹn gbọ́. ṣe ti pé òun ló kọ́kọ́ request wípé bàbá òun ọkọ òun máa padà sí Nàìjíríà ọmọ padà sẹ́wọ̀n káwá wo ẹni tó máa padà ní tó wà tọrọ káwá láàrin èmi àti Ismaila káwọn tó máa affect láàrin èmi àti Ismaila káwọn tó máa affect wàláì Ismaila náà ò béèrè tó bẹ́ẹ̀ wàláì èmi ò ṣe fake wedding l'Amẹ́ríkà mi ṣe fake wàláì mi ṣe fake wedding gbogbo bẹ́ẹ̀ tí yàn tán lọ kọ́lé mi lórí àwọn tó kọ́ gan àwọn tó wọ́n di já wálẹ̀ náà tí wọ́n pé irọ́ náà ń pa wọ́n di já bẹ́ẹ̀ tí yàn wálẹ̀ náà evidence ẹ̀kan péré mo send sí wọn wọ́n já wálẹ̀ straight ni ìyẹn nìyẹn ẹ wá gbọ́n tó fẹ́ lò ẹ wá gbọ́n tó fẹ́ lò. mo ní pé irú àwọn tí ẹ̀kan bá ẹ sòótọ́ ọ̀rọ̀ ẹ máa gbọ́ o. òun ni wọ́n wà ṣùgbọ́n wọn ò lè bẹ́ ẹ sòótọ́ ọ̀rọ̀ tó pé wọ́n ní àwọn náà ti ní àṣírí pamọ́ lọ́wọ́ ẹ. àwọn ẹlẹ́sìn. now ṣé wàá rí fídíò tó play yìí fídíò tí Kàfílà play yìí fídíò tí Kàfílà play yìí Kàfílà ògọ̀ ṣé wàá rí wèrè tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn kò mọṣẹ́ ṣùgbọ́n tí wàá rí kíní kan tí mo wá fẹ́ já ẹ sínsìn ni pé fídíò tí wọ́n ń play inú ẹ̀sùn bíi 21 tó wà lẹ́ẹ̀ fún ẹ tó wá kí wèrè tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn lọ law school lóòótọ́ tó wá kí wèrè yẹn dẹ̀ ó mọ bí ẹjọ́ ṣe ń lọ ó jẹ́ kó sọ fún ẹ pé ò lè lo as evidence mo lè máa prove ẹ fún ẹ òun ni wípé àkọ́kọ́ ń bẹ̀ ni wípé aburú tẹ́nìkan bá ṣe lórí ẹnìkan aburú irọ́ tí ẹnìkan bá pa lórí ẹnìkan tí ẹni yẹn bá ti jáde tó ti ṣàtúnṣe pé ohun tóun sọ yẹn irọ́ ni ẹlòmíì ò tún gbọdọ̀ lo ọ̀rọ̀ yẹn mọ́ that's number one
ọ̀rọ̀ tẹ́yin sọ yìí mo ti sọ ní 2021 pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ẹni tó sọ fún mi parọ́ ni because mi mọ bàbá kí ó gba gold. That's number 1. Number 2, táwo bá wá lọ law school, tí a bá lọ law school à ń rí case ẹni tó ní ẹjọ́ ó lè sọ fún ẹ pé ẹni tí wọ́n lọ gbé fídíò ẹ̀ wá yẹn ó dá o òun ò bá ṣe ẹjọ́ òun ti foríjì ẹni tó ní ẹjọ́ lè decide bẹ́ẹ̀ ipe ìwọ gan fún ara ẹ tó padà wá sọ èèyàn 2 tọ́nà bá sùn yẹn ìyẹn ìwọ lòun fẹ́ bá ṣe ẹjọ́ mo dẹ̀ máa proof ẹ fún ẹ ẹni tó ní ẹjọ́ lè sọ bẹ́ẹ̀ fún ẹ ẹni tó ní ẹjọ́ lè sọ bẹ́ẹ̀ pé ẹni tí wọ́n ń sọ yẹn ó dá wọn ò bá ṣẹjọ́ ihun tí wọ́n sọ yẹn lòun fẹ́ bẹ́ẹ̀ ṣẹjọ́ àpèjúwe ẹ̀ ló já sí pé bàbá lọ law school àrí ẹjọ́ ihun tó ṣẹlẹ̀ sí Talọlọ́hun àti Ìyá Ọ̀ṣun ló dáràn òun ló ṣe fídíò ẹ̀sùn kan náà ni Ìyá Ọ̀ṣun àti Talọlọ́hun wọ́n jọ ṣe Talọlọ́hun ló lọ ṣẹ̀wọ̀n oṣù 4 Ìyá Ọ̀ṣun wọ́n pàtó fún mọ́kà ni ọ̀kọ́lọ́mọ o ẹ̀ṣẹ̀ kan náà ní Talọlọ́hun àti Ìyá Ọ̀ṣun jọ ṣe kódà Ìyá Ọ̀ṣun gọ́gọ́ ló fi allegation kan bàbá Òkútagidi Ìyá Ọ̀ṣun ló sọ Talọlọ́hun kàn tún gbé jáde ni ihun tí Talọlọ́hun gbé jáde ní Talọlọ́hun lọ ṣẹ̀wọ̀n lé lórí Ìyá Ọ̀ṣun gbàdàgbà mọ́kà ni ó túmọ̀ sí wípé ihun tí wọ́n fẹ́ mú dání yìí ipò fẹ́ lo evidence yìí ara àṣẹ ló máa ṣẹ̀wọ̀n ra rẹ̀ Kavila àṣẹ ló máa ṣẹ̀wọ̀n ra rẹ̀ ìwọ tún gbé sórí péèjì ẹ ọ̀dẹ̀ ni ẹ jẹ́ kí n ṣe fi wọn gbòòrò fún ẹ ó tún gbé sórí péèjì ẹ níhun tí mo ti ní kò rí bẹ́ẹ̀ mọ̀ ó wá fẹ́ lu àṣẹ evidence àṣẹ ní ẹ̀wọ̀n ló máa ṣẹ̀wọ̀n ra rẹ̀ yẹn ó gọ̀. Point number 1. Point number 2. Àwọn wèrè tí wọ́n ń tì ẹ́ àwọn irọ́ pọ̀ jù wọ́n gbàgbé pé ẹ̀sùn tó fẹ́ torí ẹ̀ràn mọ́ súra lẹ́wọ̀n òun ni àwọn ìyá kan ṣẹ̀ tí wọ́n foríjì àwọn ìyá yẹn pé torí wọ́n ṣe fídíò àwọn ìyá tí wọ́n foríjì àwọn ni wọ́n ṣe fídíò wá ìtẹ́kẹ́ mọ́ súra tí wọ́n parọ́ mọ́ pé wọ́n sẹ̀ndì fídíò sí àti ọ̀kan lọ́mọ tí wọ́n sẹ̀ndì fídíò sí lẹ́ ń wá kiri ó túmọ̀ sí pé èèyàn lè decide pé òun foríjì èèyàn kan òun lè bẹ́ẹ̀ nìkan ṣẹjọ́ ọ̀dẹ̀ ni ẹ́ Kàfílà ọ̀dẹ̀ wa ọgbà àlàwà tó ń bá sọ̀rọ̀ náà tákìgbàgbọ́ bá náà bá mi ṣẹjọ́ lórí ẹ̀ nǹkan ò fẹ́ fọ́ọ̀sẹ̀ bá ṣẹjọ́ ni tákìgbàgbọ́ bá náà bá mi ṣẹjọ́ lórí ẹ̀ tó fẹ́ fọ́ọ̀sẹ̀ kó wá bá mi ṣẹjọ́ lọ́rọ̀ yàn ni àníwà ògo explain tire ẹ má gba kọ́ lé ni ẹ tó fẹ́ pè wọlé ìgò explain tire kí ló ń ṣe ẹ́ evidence inú ọ̀rọ̀ bí inú 21 ẹ̀yọ kan tó gbójú náà mo ti debunk mi lọ́wọ́ yìí olórí burúkú tó wà lẹ́gbẹ̀ẹ́ tálípò mọ kéèsì ni ó jẹ́ kó sọ fún ẹ wípé kò jẹ́ kó lò àní wèrè Súmẹ́là ò mọ̀ ń pa kéèsì tí bẹ́ẹ̀ mo kọ́ ní kéèsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ Súmẹ́là ò mọ̀ ń pa kéèsì mo tún wá rí update kan tó ti lọ ṣe ẹwọ́ update tó ti lọ ṣe yìí ẹwọ́ update yìí náà ń bọ̀ ẹwọ́ update yìí ó ń dànà ok ẹwọ́ update yìí tó lọ ṣe láàárọ̀ yìí àwọn ọ̀dẹ̀ ẹ máa gbọ́ o ẹ máa wọ́ update tán ṣe yìí o ẹ dákun wọ́n wá gbé fọ́tò fídíò Saheed Shittu síbẹ̀ ẹ dákun Saheed Shittu ló ń sọ̀rọ̀ lórí péjì mi wọ́n wá gbé fọ́tò Kaola síbẹ̀ òun wá ń kò tí pé fídíò kan tó go viral ọ̀kan lọ́mọ ló máa jìyẹ dákun kí ló kàn mí pẹ̀lú fídíò kan tí Saheed Shittu ń sọ torí pé mo share sórí péjì mi yes I can share it because ìwọ náà share fídíò mi ìwọ náà gbé fídíò mi sórí page yẹ ó dẹ̀ dárúkọ mi we are bullying ourselves you bully me I will bully you I have the evidence ẹ̀mí tẹ̀ ń bá sọ ọpọlọ mi péjú ti yín lọ ọpọlọ mi péjú yín lọ tó gbogbo ń tẹ́kọ̀ yìí rọ́bìṣì ni wo jẹ́ fi kan mo bá yín skin rẹ́kọ́ọ̀dù ẹ̀ ní gbogbo tó wà lórí page Kaola mo bọ̀ 3 minutes 17 mo bá yín skin rẹ́kọ́ọ̀dù ẹ̀ ní wo òun ni lórí page Kaola mi ti gba call ma wo kó lè rí mo bá yín screen record lórí page Kaola yẹn gbélé kó ń bẹ àwọn Yusuf kan tó gba àwọn mẹ́jọ ṣe wo bí wo rí page Kaola lélẹ̀ mo bá yín screen record ẹ̀ ní gbogbo tó wà lórí page Kaola lélẹ̀ nípa mi tó rí mo bá yín screen recording mo fi pa yín screen recording
àní ẹ̀mẹjọ ṣe àbí wèrè nìyí ni ẹ̀mẹjọ ṣe náà ṣe fi fídíò mi ní lórí péjì ẹ̀ ṣe fídíò mi ní lórí péjì ẹ̀ ọ̀dẹ̀ ní ẹ̀mẹjọ ṣe àní ẹ̀jà ta ló sọ fún yín wọ́n náà wọ́n mẹjọ ṣe ẹ̀mẹjọ ṣe now ẹ jẹ́ wá mò ń bọ̀ ọ̀rọ̀ kan wà ní fídíò tí Kaola ṣe yìí now ó wá sọ̀rọ̀ kan ẹni tá play mi báyìí ń bọ̀ o ń bọ̀ dúró lórí àbùsí ni kò sí olúwẹ̀ wọn tí wọn làálà òun lògó ó ní kí pásá ìmọ̀kan náà àìmọ̀kan tó tóbi ní rárá mi mò ń sọ fáwọn èèyàn mi gbogbo ẹ̀tẹ́ ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ mi including àwọn ọmọ kéwù pé eléyìí ẹ̀sẹ̀ tó ń lọ́mọ ẹ má bẹ́ẹ̀ mi gbà lálejò rọra pa. ó ń sọ pé kọ́ máa bóun gba ẹ̀kọ́ láì pé èèyàn kan fẹ́ fi òun dákun ṣóò ráwọn ìyàwó bàbá kí ó gba góòdì ni. mo bọ̀ jẹ́ nǹkan wá fídíò kan jáde mi báyìí ok wo náà káfíńlà wọ́n lọ pé bàbá kí ó gba góòdì wo kán náà ìyàwó bàbá kí ó gba góòdì wo Haúsá yìí bó ṣe rí dákun bàbá mi ẹ má bínú pé mo gbé fídíò àwọn ìyàwó ń jáde o wo Haúsá yìí èwo ló tó ní àwọn ìyàwó bàbá kí ó gba góòdì wo Haúsá yìí bó ṣe rí ọmọ ọlọ́mọ owó yẹn síngbọ̀lẹ̀ wo bó ṣe rí. Amazing year in good health. Another amazing decades. In good health and wealth, inshallah. Happy birthday, darling. I love you. Thank you very much. God bless our home. Inshallah. Like kamu masa albarka, Allah ya bukansu, Allah ya maka albarka, Allah ya ƙara soyayya da ɗaukaka. Inshallah. I really appreciate you. Beji wo obìnrin alálùbáríkà wo bẹ́ẹ̀ rí lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ wo. àwọn sọ̀rọ̀ ó tẹ òkèdè bí ó kí ni kí n sọ̀rọ̀ ó bàbá tó bí ó nínú ilé bàbá rẹ̀ ẹni kéwúlẹ̀ kúkú ké nínú ilé ní. akéwùgbà tó dà ẹ́ fi sí àwọn àtòlí akéwùgbà góòlù àlàbí olóhùn pípẹ́ pẹ̀lú rẹ̀ ìdí òní kéwúlẹ̀ àwà yìí bẹ̀rẹ̀ ìwọ ọmọ pé bàtà ò bá mú ọmọ láyé lábáwọn àlùfáà àtẹni ká mọ ṣe bó ti kọ́. kẹ́ńtà àgbọ̀nẹ̀. bí o bá sí ti kéwù kọ́ bí o bá sí táwọn àfáà wa kọ́kọ́ gángun làbákọ̀. kílódé àwọn yẹn láwọn ògbọ́n kan tí mò ń sọ kílódé fọ́lùmù kẹ̀. ẹ dákun ṣé àwọn obìnrin tó wá rí báyìí ní wèrè Kaola yẹn wá sọ pé bàbá kí ó gba góòdù ń dọ̀bálẹ̀ wọn fẹ́ òun àbọ̀ òrí bó ṣe rí lẹ́gbẹ́ mi ní mọ́kà mi báyìí ni ṣé òrí bó ṣe rí lẹ́gbẹ́ mi bó ṣe rí o bó ṣe rí lẹ́gbẹ́ mi bí ọ̀run o bó ṣe rí lẹ́gbẹ́ mi o bó ṣe rí lẹ́gbẹ́ mi o bó ṣe rí wo lẹ́fù ẹlẹ́gbẹ́ mi o rí bó ṣe rí lẹ́gbẹ́ mi ni ṣé irú èmi gan sìn ọlọ́mọdé ayé kò ṣẹlẹ̀ máa ní irú ẹ̀ ìlú máa kù lóbìnrin pé irú ẹ̀ máa wá kọnu sí láyé mi èèyàn kan ní kò sí voice kí ló dé kò sí voice voice wa okay now wo bó ṣe rí lẹ́gbẹ̀ẹ́ mi now wo bó ṣe rí wo tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé bí kékeré fún ọmọ kékeré ní kò irú ẹ̀ ló wá sọ pé bàbá tó gba góòdì ń dọ̀bálẹ̀ ó fẹ́ ó wá fún ó tún wá wí tán ó ní òun tún wá fún ní jàlábíà àṣìwọ̀n máa ń fi gbogbo jàlábíà ọkùnrin kọ́ sílé ni olórí burúkú olóṣì àjọ jàlábíà ọkùnrin kọ́ sílé ni ṣùwárí nípa ibi tó wá gba kọ́ọ̀lù ṣùwárí fídíò kan wà bí báyìí kí tẹ̀lé mínítì ẹ̀ náà ó dà pé ó ń bọ̀ fídíò kan wà bí báyìí ẹ rí pé fídíò tí Kàfílà àkọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ níbi tó ń sọ pé èèyàn kan fún òun lẹ́yìn jẹ ẹ rí pé ó ń pàdé orúkọ bàbá kí ó gba góòdù fẹ́ dárúkọ bàbá kí ó gba góòdù ń bẹ̀ ìgbà inú fídíò eléyìí tí mo wá play yẹn ó padà wá ṣùtì ara ẹ̀ lẹ́sẹ̀ òun dáná ó padà wá ṣùtì ara ẹ̀ lẹ́sẹ̀
níbi tó padà dárúkọ bàbá kí ó gba góòdì gangan. Ọlálàjà Kaola mo bọ́ dúpẹ́ fún. Now Ọlọ́run ṣe ẹgbẹ́ yẹn kì í kún obìnrin garagara. ọ̀dẹ̀ ni ẹ́ ọ̀dẹ̀. Ìgbà tí mo fẹ́ Ṣàráfà. Ṣé wá rí bí mo fẹ́ sọ yìí o, ẹ máa wá gbọ́ o, máa gba kọ́ọ̀lù sí. Kaola kó lè mọ̀ pé ọ̀dẹ̀ ni ẹ́. Àní ò ní làákàyè ò mẹ́jọ rò. Fídíò tó kọ́kọ́ ṣe tó parọ́ mọ́ bàbá tó parọ́ pé àáfàá kan wọ́n fóun lẹ́yìn jẹ, àáfàá kan ó gbé àké sílẹ̀, àáfàá kan fẹ́ ṣàyàn ó ṣàgbẹ́rẹ́ sáàké. Ẹ mọ̀ kó ń pàdé orúkọ bàbá tí ó gba góòdì ńbẹ̀, kò fẹ́ dárúkọ bàbá tí ó gba góòdì. Ibi ọmọ Káfílà ọmọ ọjọ́ ọ̀rọ̀ olórí burúkú ààrẹ nígbà tó wá ń ṣe fídíò níjẹta ó ti wá gbàgbé pé wọ́n ní kóun má dárúkọ. Ó padà wá dárúkọ bàbá tí ó gba góòdì nígbà táwọn lọ sọ́dọ̀ ìmọ̀ọ́mù Ọ̀fà àyìnmọ́mù Ọ̀yọ́ ipe ńgbà yẹn àwọn lọ bá bàbá ìmọ̀ọ́mù Ọ̀yọ́ wọ́n wá ń sọ fóun wọ́n wá kọ́ padà lóhun báyìí wọ́n kọ́ lọ kábàrà lẹ́ẹ̀mẹ́ta wọ́n kúnlẹ̀ kiri àdúgbò ẹgbọ́ lẹ́nu wèrè fún ààrẹ ipe wọ́n padà wá sọ̀rọ̀ bàbá ẹ máa gbọ́ ẹjọ́ lẹ́nu ìmọ̀ àjẹ́ kò tiẹ̀ ẹ máa gbọ́ bísímìlà. Mo wà nínú ìmọ̀ òfin dùgbẹ̀dùgbẹ̀ àwa lọ ṣe program lọ́yọ̀ọ́ Ájì Ṣàráfà wá tẹ̀lé mi àwa yọ ọ̀dọ̀ bàbá ìmáàmù òun náà ló sọ fún mi. Ẹ máa gbọ́ o. Ìjẹ́ àyàdọ̀ bàbá ìmáàmù akọjá wájú ilé wọn ó bá ní Àlájà jẹ́ àyàdọ̀ bàbá ìmáàmù àbáyẹ ọ̀dọ̀ bàbá ìmáàmù Ọ̀yọ́ ń bàbá ìmáàmù rí mi wọ́n ṣe sùjúdù ṣúkúrù ẹ̀ẹ̀mẹ́ta ni wọ́n ṣe sùjúdù. Kàfílà ń pa ìyálà yàrá ó nígbà tí bàbá ìmọ̀ọ́mù Ọ̀yọ́ àná rí òun wọ́n bá forí kọlẹ̀ kiri báyìí wọ́n kọ́ lọ sí báyìí wọ́n kọ́ forí kọlẹ̀ mi báyìí wọ́n forí kọlẹ̀ mi báyìí wọ́n bá forí kọlẹ̀ kiri. Kàfílà ó pa ṣọ̀pọ̀ náà forí kọlẹ̀ kiri báyìí wọ́n forí kọlẹ̀ báyìí wọ́n forí kọlẹ̀ báyìí wọ́n forí kọlẹ̀ báyìí wọ́n forí kọlẹ̀ báyìí lórí kíni lórí ẹ máa gbọ́ o lórí kíni ẹ máa gbọ́ o kí ló ń torí ẹ̀ forí kọlẹ̀ ẹ máa gbọ́ o. ẹ̀ẹ̀mẹ́ta wọ́n ní bàbá kí ló dé tẹ́ fi ẹ máa gbọ́ o. Ọlálàjà Kaola mo bọ́ dúpẹ́ fọ́lọ́run. Pé kí ni. Ìgbà tí mo gbọ́ pé ló lé ọmọ yẹn inú mi dùn ayọ̀ mi kún tí ló lé olórí ibú ọmọ burúkú tí ń pèrè ẹ̀ lákẹ́ ó gba góòlù yẹn. Now ẹni pé ó dárúkọ akẹ́ ó gba góòlù mi báyìí lórí kí ló torí ẹ̀ lé ẹ máa gbọ́ o ẹ máa tuntun gbọ́ sẹ́yìn ẹ máa gbọ́ o. Ṣàráfà mo wà nínú ìmọ̀ òfin dùgbẹ̀dùgbẹ̀ àwa lọ. ẹ máa gbọ́ lọ. ẹ̀ẹ̀mẹ́ta ni wọ́n ṣe sùn. ẹ máa gbọ́ o. ẹ̀ẹ̀mẹ́ta wọ́n ní bàbá kí ló dé tẹ́ fi wọ́n Ọlálàjà Kaola mo bọ́ dúpẹ́ fọ́lọ́run. Pé kí ni. Ìgbà tí mo gbọ́ pé ló lé ọmọ yẹn inú mi dùn ayọ̀ mi kún tí ló lé olórí ibú ọmọ burúkú tí ń pèrè ẹ̀ lákẹ́ ó gba góòlù yẹn. máa gbọ́ o. Kí ló dé bàbá mi ìdẹ sọ fẹ́ nìkankan wọ́n ní lóòótọ́ ló sọ fẹ́ nìkankan òun ní ìṣesí kankan tó pamọ́ Kàfílà òun ní ìṣesí tó pamọ́ wọ́n ròyìn pé òun àti wèrè kan wá fún ọ lẹ́yìn jẹ. Ṣẹ́gbọ́. Mo ní bẹ́ẹ̀ ni ìsì tí ìgbà fún pé ń fẹ́. Ṣẹ́gbọ́. Ó padà wá dárúkọ Taofik Akeugba Gold nígbà pé wọ́n ròyìn pé òun àti wèrè kan wá fún ẹ lẹ́yìn jẹ. Ó túmọ̀ sí pé fídíò tó ń ṣe yẹn tó ní pé àáfàá kan wá fún ẹ lẹ́yìn jẹ wọ́n sì gbẹ́rẹ́ dé pàkọ́ yẹn Akeugba Gold ló ń bá wí ó ti tọ́ bí wàá dẹ̀ wà proof in the court of law. Kàfílà láì tí sọ̀rọ̀ ní tó bá sọ̀rọ̀ àwọn máa crop ẹ̀ àfi ní ìwà gbọ́ fídíò tó ṣe yẹn tó ń pardon tó yẹ lẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́ ẹ tuntun gbọ́. Àwọn ìyàwó náà lè rí àkàn tó bá mọ̀ ń ta yẹn ó ti dó. Ẹ máa gbọ́. Ọlálàjà Kaola. Ẹ máa gbọ́ o. Mo bọ́ dúpẹ́ fọ́lọ́run. Ìgbà tí mo gbọ́ pé ló lé ọmọ yẹn inú mi dùn ayọ̀ mi kún tí ló lé olórí ibú ọmọ burúkú tí ń pèrè ẹ̀ lákẹ́ ó gba góòlù yẹn. Mo ní kí ló dé bàbá mi ìdẹ sọ fẹ́ nìkankan wọ́n ní lóòótọ́ ló sọ fẹ́ nìkankan òun ní ìṣesí kankan tó pamọ́ Kàfílà òun ní ìṣesí tó pamọ́ wọ́n ròyìn pé òun àti wèrè kan wá fún ọ lẹ́yìn jẹ. Mo ní bẹ́ẹ̀ ni ìsì tí ìgbà fún pé ń fẹ́ àfi bó ṣe dé tó ní kí n máa jẹ́yìn. Bàbá ìmáàmù Ọ̀yọ́ ni mo dúpẹ́ o Ọlọ́run mo dúpẹ́ o àwọn ọmọ ẹni rí òní bọ́ sọ́wọ́ olórí ibú o àwọn àgbàlagbà ló ní ọ̀rọ̀ rẹ ṣé òun mọ̀ yìí pé bọ́lá wọn bá ti ṣe. Gbẹnu sọ̀hún ṣe ti pé Akeugba Gold tó dárúkọ yẹn o ò lè defend ẹ̀ lábẹ́ sọ́mọ̀ torí family name Akeugba Gold yẹn àwọn tó ń jẹ́ bẹ́ẹ̀ nìkan nìyẹn ọmọ
torí bá ní máa play nǹkan tí mo mú nínú fídíò yìí fún ẹ ó pọ̀ bí yàmà ẹ wo ẹ máa pè wọlé tá lè pè wọlé láàrin bí ìṣẹ́jú díẹ̀ ìfẹ́ kó ju 2 hours àtẹ́bọ̀ tó fẹ́ kó 2 hours má gbàgbé o gbogbo ẹ̀sùn tí mo fún ẹ yìí lọ́wọ́ evidence ẹ̀ sílẹ̀ o ẹ máa pè wọlé +1 347 465 6509 gbogbo ẹ̀sùn tí mo fún ẹ lọ́wọ́ evidence ẹ̀ sílẹ̀ o máa rojọ́ ṣòwárí mo tún sọ o gbogbo ẹni tó bá ní pé kékèsì yẹn bá wọn yanjú ẹ jẹ́ kó má kókó nǹkan wo onítọ̀hún máa ṣòfò ọmọ ó máa ṣòfò ìyàwó ó máa ṣòfò fámílì ẹ̀ jẹ́ ká máa lọ kóòtù ṣùgbọ́n ọ̀nà ti competition àwọn náà competition já máa lọ kóòtù Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kíyàn ṣe Ọlọ́run kó sì wá máa ṣe stage fáàrù kó máa retí jọ́ tọ́lọ́run foríjì òun ó pé ju kíyàn ṣẹ́ ní àlọ́ àgbàtẹ́ kó bá bọ̀dá súnmẹ́là kó àyè súnmẹ́là ìyàwó ẹ̀ ló kó bá o àtàpàkò yìí náà ní ẹgbẹ́ kékeré ń gbà ń kọ́ ra àtàpàkò ṣeré kọ́ ra tápàkà kò kalẹ̀ kékeré kò kàn bọ́ mo ló ti kó bá wọn yìí nísìnyí bóòlù wọn ṣé wàá gbà wọn tí wọn bá gbé wọn l'Amẹ́ríkà báyìí. ẹ má wọrí a máa lọ bá mi ṣọ́ lémi kan tí mo jẹ ń kọ́ lọ́wọ́ ní. ẹ lọ fọwọ́ síbi ẹ lọ kọ́ bàbá lọ́kọ́ síbi ilẹ̀ tí. ẹni sùúrù kàkà kíní àgúnmúlé ẹ kó máa tà. mo bèrè bẹ́ẹ̀ nǹkan lórí kíní mi rẹ́ ní dábì lóhùn mo ní kéèsì mi náà ti wíìlì yìí náà. wíìlì kéèsì kankan rí èwo náà wíìlì rí èmi kẹ́yìn kan lọ́bẹ̀ mi ṣe mo yọ orúkọ mi kó nínú watch list mo yọ dànù láì kó lẹ Amẹ́ríkà. nígbà tẹ tún wà pẹ̀lú olóṣèlú tó máa kọ́ làkàyè jẹjẹ bó ló wẹ̀ sí àyè jẹ. wàláhì tàláhì Súnmẹ́là ò ní làkàyè èmi mo ń kọ́ làkàyè. wàláhì Súnmẹ́là ò ní làkàyè náà ṣé bóun ni ṣé mi máa parọ́ ni ṣé bóun ni Súnmẹ́là ní náà kò ní làkàyè ṣé òun lélẹ̀ ẹ wo bí ẹ wo sí tó wà ní sí ó máa dọ̀wọ́lẹ̀ ó máa pariwo bí ẹ̀rọ aláta Súnmẹ́là mo tún sọ arrange wedding ló ṣe tí ó bàbá mi ṣe kéèsì Amẹ́ríkà ò ní jẹ́rìí Súnmẹ́là mo díà ẹ. tí o bá ṣe pé orí tẹ wà pẹ̀lú ìgbà yẹn. ẹni sùúrù Súnmẹ́là tí ó bàbá mi ṣe ẹjọ́ wípé mo sọ pé o ṣe fake wedding ò ní jẹ́rìí Súnmẹ́là mo díà ẹ àbólóṣì ni ẹni l'Amẹ́ríkà tàjọ wáyé bàbá mi ṣe kéèsì Amẹ́ríkà ó díẹ̀ fake wedding ló ṣe àbúrò ẹ dàrú wo máa competition pa ẹ l'Amẹ́ríkà yìí ẹ̀rọ jẹ́ ń gbé kọ́ọ̀dù lèmi jáde kọ́ọ̀lù pọ̀ ńlẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. wọ́n débẹ̀ ọkàn lọ́mọ wọn máa ń pẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ni. àwọn ló máa bá mi mi ìfẹ́ bínú mi ìfẹ́ jáde tán àwọn ló máa bá mi náà. wọ́n débẹ̀ bá mi ẹ̀ gbọ́ tó débẹ̀ lánàá wọ́n kábàámọ̀ nǹkan táwọn yíwọ́ síbẹ̀ fún ni Kaola àti Price o. a bá mi ń bẹ̀. kó lọ fojú balẹ̀ ẹjọ́ báyìí ló kù. wàá dókè kúra Kaola àwọn tó ń bá àti ẹyẹn ní káwọn náà yọjú sí kóòtù àníwọ̀n ṣé bí mi àti wọn lájọ fà ń gbà yẹn èmi àti wọn lájọ fà náà. bàbá mi wọ́n máa ń bẹ̀rẹ̀ ní wọ́n ń débẹ̀ òun mọ̀ pé wọ́n máa ń pẹ́ bẹ̀ làwọn tó ń bẹ̀rẹ̀ tí wọ́n rí wọn. evidence wà kò fẹ́rẹ̀ ọ̀rọ̀ bá mi. evidence ó pọ̀ bí iyẹ̀pẹ̀ lọ́wọ́ mi bí èmi sẹ́ pé mo ṣe wà yìí evidence ò jẹ́ kí n sùn ìyàn kan sọ pé ara alé mi kan ó ní ọkọ̀ ọmọ mo ní ya èmi tí mo lọ mọ evidence yàn lẹ́kọ̀ọ́ mi ní evidence ara alé mi lọ́wọ́. FID bá mi. ẹ wo ẹ jẹ́ ń gbé kọ́ọ̀lù ìyá kẹsẹ̀tì yẹn tá gbé kọ́ọ̀lù ìyá kẹsẹ̀tì ìyá kẹsẹ̀tì ẹ má bínú ìyá kẹsẹ̀tì ẹ ti ń pè mí látẹ̀ kan ẹ jẹ́ ń pè yín padà ìyá mi dáadáa ìyá yìí mọ gbogbo tó ń ṣẹlẹ̀ inú ilé yìí wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ìyá mi dáadáa. ó ẹ̀lẹ́ o. ẹ ra mà. ẹ sáàkú bó ṣe ń lọ àwọn yìí nígbà lọ́nà kejì. àwọn náà béèrè fún ìyá mi o àwọn náà béèrè fún o. ẹ máa gbọ́ ṣe rí ogún kí ó ruru káwà ruru ṣe rí tẹ́lẹ̀ láàmú wa Kaola and Kaola wọn ò fura sí ni áìdá kó jẹ́ pé ń ja Kaola ìpè ìyá tó bí Kaola ń ja Kaola kò fura sí rẹ̀ o
gbogbo ẹnu ni mo fi sọ lórí kinní ò torí bákàbàkà tó ń ṣe yẹn kọ́ọ̀lù tán tiẹ̀ ń pè mí lásán wọ́n ní ṣé woman yìí ò lójútì ni mo níṣẹ́ ẹ̀ ní nọ́mbà rẹ̀ ni. mo fún àwọn èèyàn bíi 3 ní nọ́mbà Kaola pé kán pe Kaola fúnra wọn. ṣé wàá rí ọ̀rọ̀ ti ọkọ rẹ̀ Amẹ́ríkà àti àwọn ẹni tí ń kó bá yẹn ṣe rí àgàgà àti Amẹ́ríkà tíyẹn ò bá fọhùn sí irọ́ ni Kaola pamọ́ máa yẹn ó kàn fẹ́ gbé yín gbà ni. ẹ dákun ẹ má bá bàbá ya Amẹ́ríkà yìí ẹ má bá fa anything. ìyá mi ẹ ṣáà gbọ́ tí Kaola sọ pé ọmọ deport ọkọ òun láì ṣe mi kò dẹ̀ mọ̀ pé ọkọ òun gangan ni kò rẹ́sẹ̀ múlẹ̀ l'Amẹ́ríkà. ẹ jẹ́ kí ọkọ mélòó lẹ mọ̀ pé Kaola ni. ṣé bàbá Amẹ́ríkà yìí nìkan ni. ó pọ̀ o. Fúlàní tó wà lábẹ́ rẹ̀ yẹn kẹtìmá tó wà lábẹ́ rẹ̀ ṣé ẹ̀ lè mú yẹn mọ́lẹ̀. Amẹ́ríkà bóyá lẹ́ẹ̀kan lọ́dún ni wọ́n ríra ẹ má jẹ́ kó tó. ìyá mi ẹ mọ̀ tó dùn mí jù ẹ mọ̀ tó ṣẹlẹ̀ wọ́n jọ wà ní mọ́kà ni ìyàrá tí Kaola tó ní ṣe bókà mi wọ́n jọ wà ń bẹ̀ ni. ṣé kò ṣe kankan wàláì Kaola ń kúrọ́ ọmọ ni. ayọ̀ Kaola ìyá mi mo mọ Smella dáadáa Kaola ọ̀pá lọ́mọ ṣebí ọ̀rọ̀ bàbá Bariga tí Kaola sọ yẹn ṣebí bàbá Bariga àti Smella lọ́jọ́ sọ̀rọ̀ white àti Smella lọ pa lọ́mọ bàbá Bariga lọ́dọ̀ Kaola. ìyá mi ẹbí Smella alẹ́ ó ti bí orí ìbèrè price yẹ tó bá bíra Smella tó bá bí ẹ̀dá tó bá bí bàbá ẹ̀dá Smella wà bá mi ṣẹjọ́ l'Amẹ́ríkà. Rúsídà Kaola ṣé ẹni tẹ́ ẹ lè ṣe fún Kaola ni pé kọ́rọ̀ ní wúmù tó ń dojú tì sí. ẹ wo bí Kaola ò lè escape wọn adókè kúra ìyẹn ò lè escape ẹ wà láì má adókè kúra. ṣùgbọ́n tọkùnrin yìí nìkan náà ni mo fẹ́. òun àtọ́kọ ẹjọ́ máa lọ sí ni aláwọn tó ń tì í máa bá ti ń jẹ́ èmi lẹ́ ń bá fà àwọn tó ń tì í máa bá ti ń jẹ́ mo sọ bẹ́ẹ̀ fún yín báyìí jọ pọ̀ lánàá nìyẹn white Saheed ń Samson white Yusuf ń sá ṣùgbọ́n àwọn náà mẹjọ rò lórí social media ni wọ́n ìtọ́ ní sound court. ìyá mi ẹ̀yà máa bá lọ ẹ filẹ̀ àbórí ẹ̀ dàrú Kaola orí ẹ̀ dàrú abóòmọ̀ tó ń bó pò ní abóòmọ̀ mi ni ó mọ̀ mí ni wo ihun tó rọ̀ mí lọ́rùn tó wà láwòsì lẹ́yìn wàhálà kí n ṣe jìmọ̀wù ó tán méjì yẹn ló rọ̀ mí jù bá ń ṣe wàhálà kí n máa ṣe jìmọ̀wù ó tán wọ́n fẹ́ẹ́ ẹjọ́ mẹ́ta mi ìrìbí tọ̀ ni mo fẹ́ tọ̀ nsìn mo ṣe mo ṣẹ̀ṣẹ̀ ní àṣẹyẹ ń wá tọ́lẹ̀tì kiri àṣẹyẹ ń wá public toilet bàbá fẹ́ tọ̀ àwọn àbùkọ́tà máa lọ tọ̀ sí i. Salaam alaikum ẹni sùúrù mo fẹ́ tọ̀ mo wá ń wá máa lọ tọ̀ sí kiri mo ṣe rí káàkiri mo ní pé ẹjọ́ sẹ́yìn nílé tọ̀ mí báyìí o dédé pé gbogbo ibi tá a máa ń tọ̀ sínsìn gbogbo public toilet mi inú ilé gbogbo náà. Ọlọ́run ní jẹ́ tọ̀tọ̀kùtọ̀ dọ́dọ̀ Kaola o. Ọlọ́run máa jẹ ẹni tọ́lọ́run bá mú lọ́lọ́run máa fàlẹ́ lọ́lọ́run máa lọ bá Kaola. Salaam alaikum. Kaola lè gbọ́. Ọjà kọlù yẹn o. Kàkàkí ló já kọlù yo. Kàkàkí kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Àṣejù bàbá ṣe tẹ́, wọlé mo di aláṣejù. Àṣejù bàbá ṣe tẹ́. Wọ́n ti hàn àhọ́jù bàbá àhọ́bó. Àhọ́jù bàbá àhọ́bó. Àní Kaola hàn díẹ̀ láhọ̀jù. Ó ti hàn àhọ́jù bàbá àhọ́bó. Ẹni àríṣì máa ń ròyìn yín pé ẹni tó bá mọ oríkì yín yóò mọ oríkì tí Ṣàngó jẹ́. Ikú tí jágbe mọ́ ni kó tó pa ni. Àràmọ̀kà tí dún tó jò tẹ̀rùn. Ọ̀kan lọmọ ní à ń sọ̀rọ̀ rẹ̀ lọ sí fìlà. À ń sọ̀rọ̀ kan lọmọ sì wà lórí ìjòkó. Ó gbé di ọ̀wà fìrù yọ. Kaola ti ṣe láṣejù ni ó ti ta gẹ́gẹ́ ó ti lọ bó lóró rẹ̀. Sẹ́ni tí máa fọ́ àní bí fọ́ títẹ̀ máa kéjì kárù ẹ̀. Èmi ọmọ Amadu bàbá Rufai, ọmọdé ìyá Rufai. Èmi Peter Rufai tó ń gbá bọ́ọ̀lù fún Nàìjíríà lèmi máa ń pè tẹ́lẹ̀. Torí mi ò mọ bàbá wọn gbà tí bàbá wọn bẹ láyé. Ṣé kàdá mú fòkì kí n tiẹ̀ bó. Kàkàkí ẹjọ́ kí ló dé tẹ̀sí fi Kaola fi wé Mazda Ìbàdàn. Ẹ̀mí àtọ́bá jọ Mika tuntun kò bá tó dáa. Mika. Títáyà rẹ̀ ti lọ. Mika tó mọ jù kí pìrìpìrì. Àní tó bá bọ́lẹ̀ báyìí yóò wá dúró bí èèyàn gidi. Wọ́n wàá mú àlùkìmbà bẹ́sẹ̀ máa fi bo àwọn àfáàgbà. Bákéwùgbà Góòdù ṣe tó nínú ayé yìí. Bákéwùgbà Góòdù ni yóò bora rẹ̀ tí yóò máa rìn bọ̀. Ní ọkùnrin tó sígbẹ̀lẹ̀. Ìwọ́n tó rí dákú bí ènìyàn rèké ṣé máa fún yẹn. Kàkàkí ẹjọ́ dókítà lọ́hùn ẹ̀rọ máa bú Kaola ṣé wọ́n ti pé
Bàbá Bariga ló máa padà lọ wúlẹ̀ fún gbẹ̀yìn o. Tó Bàbá Bariga ló fẹ́ fẹ́. Àdìó má wọ tàná. Àdìó má ṣe tàná. No, tẹ́lẹ̀ Bàbá Bariga àti Smella Àdìó olórúkọ méjèèjì. Èmi náà ń já Àdìó. Náà jọ ń jà sí Kaola. Ó wá padà wá já mọ́ Smella lọ́wọ́. Ó sẹ̀yìn ní sẹ́rí lọ́ọ̀yà yín o. Ó ti sọ pọ́nra àánú ẹkùn ló yẹ kó máa tà. Ọkọ̀ fo, ọkọ̀ èélá, ọkọ̀ làpálàpá orí ọmọdé, orí bá ń hún yẹn lọ fi wẹ̀. Ẹ̀dá sí ọ̀rá ẹkùn ló yẹ kó máa tà. Ẹni àjọ máa da Kaola pé, yóò máa pè ní àná. Sẹ́rígbà tí wọ́n ti dé ọ̀dọ̀ Ṣèkíyù Ṣètù, ó rò pé tí òun bá bọ́ lọ́wọ́ Saheed, ó rò pé kò sẹ́ni tó tún lè kojú òun mọ́ ni. Lẹ́ni tó jẹ́ pé kò lè dá sùn láìsọkùnrin. Ẹni ẹ̀ ní wálẹ̀, sẹ́rí gbogbo ẹni tó bá jókòó, tó bá gbọ́ níbi tí wọ́n ti ń sọ pé kẹ́ ẹ wálẹ̀ kò bá wọn dá sí o, ó kàn fetí kọ lásán ó gbọ́, gbogbo wọn ni wọ́n wálẹ̀ tọwọ́tọwọ́. Àmín. Ọlọ́run ló dá yín èèyàn kan, èèyàn ò ní dúró tẹ̀ ní Ọlọ́run kó wálẹ̀. Ààrẹ nìkan ẹni mo máa ń inspire yín ni kọ́nà tó ní kí n rọ́rọ̀ sọ wọlé mo máa ń inspire yín tẹ́ ẹ bá ṣe prógámù lọ́wọ́ wọn bí ọmọ tó bá pariwo tí n bá kó ìgbà síbò yóò sá wọlé ni mo máa sọ pé tí kòwé bá ń ké ẹyẹkẹyẹ ò ní ké mọ́ mo máa pay full attention mo wá máa ṣe àdúrà fún yín títí so easy ni wọ́n kó bá tì wọ́n kó bàn wá bá yín nílé so easy ibo làwọn olórí burúkú yìí wà. Wèrè wá pín sẹ́nu gàjànà fún yóò wá dúró pé òun á má dàrú fáyì ẹnu ó sọ̀rọ̀ ẹnu jẹmọ́ lẹ́nu ní ìgbálẹ̀. Oníwà fàáké gba bọ́ọ̀lù bàbá táwa ní bàbá ní bàbá lé àtúwà ní bàbá àta. Wọ́n máa pe kéde kan ní wọ́n máa pe òde kan lóde bàbá àta nílọrin. Àwa tún ní bàbá àta ti wá nu. Kákákí ẹ máa lọ ẹ̀jú bẹ́ẹ̀ ní pa mí sí báyìí ẹ máa lọ Kákákí. Aláwọn tó ní fọ́n wọ́n sá lọ gbẹ̀yìn kí wọ́n má sọ pé àwọn tí ò ní fọ́n. Sàlámù àlékún. Kákákí máa pa mí o. Ẹ wò ẹ má pa mí o. Ẹ má pa mí o. Hello. Wa alaikum salaam wa barakatuh. Àkọ́kọ́ èkejì ẹ̀kẹta. Àkọ́kọ́ ni pé gbogbo ẹ̀kẹ́dà bá ń tẹ̀lé ó tẹ̀lé pẹ̀lú loyalty 100%. Kò sí 99 náà. Kò sí 99.5 kò sí 99.9. Ẹ̀kejì kò sí bẹ́ẹ̀ bá ń tẹ̀lé èèyàn tó wà lóyà wà á rí àwọn ọ́stákò oríṣiríṣi bá fọ́ dóore fẹ́ràn tó dóore kò lè fèsì sàlẹ̀ challenges. Ẹ̀kẹta wá ní pé ẹni tó ń tẹ̀lé wọ́n mọ̀ yí pé kò ní parọ́ kò ní sọ̀rọ̀ láláìlẹ́rìí òun mo fi bẹ̀rù ọ̀kan lọ́mọ tó bá sọ̀rọ̀ fọ́kan lọ bá ní tó lẹ́rìí tó bá lẹ́rìí mọ́déwájú ọ̀kan lọ́mọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alaikum salam. God bless you. Ṣé gan. Ẹ wò enemy oh my God. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam. Naam. Kàkàkí ṣe mi o, ó ní bọ́dà mi lórí kó wà lọ tàgùn. Ẹni sùúrù tábà ní parọ́ ṣé kò jọ bàbá lágùn mu. Kàkàkí tó bá ń dọ̀ mi wà láìpẹ́ mi máa tú ẹ. Oní kí bọ̀dá mi adé mi kó máa lọ tàgùn. Ṣé lágbé gúnlẹ̀ dàrí níbo? Ẹni sùúrù agúnmọ̀ ìṣẹ̀ṣẹ̀ o agúnmọ̀ lọ́rẹ́ mi ń ta o agúnmọ̀ lẹ́gẹ̀sì ń ta o ó lè tàgúnmọ̀ o. Ẹ̀gbọ́n mi dẹ̀ mọ owó tó ń lù gidi gan. Kò dá o Kàkàkí kò dá o odidi adé mi lórí kọ́ ọlọ́ta. Adé mi. Ẹ wo in fact ìní mi ò kanjú mi lọ jímọ̀ lẹ́ni láníjọ́ jímọ̀ ìmọ̀ máa kọjú ẹ wo
ẹgbẹ́ pé ní ìpàdé fẹ́ pè mí pa látẹ̀ẹ̀kan o. Ọlọ́run ṣàánú mi o. Ẹjẹ́ bá ṣe tẹ́ anímọ̀ wà bá mi ní wá bá yín. Sàlámù alékùm. Ṣé ẹ fẹ́ máa tàgùn mu ni? Ẹ̀rí òwò àgúnmú sì pè ẹni tó bá tàgùnmú sì dá àwọn pa sì máa rówó jẹ. Ṣẹlẹ àwọn tó máa ń dúró sí àwọn tó máa ń nídìí lálẹ́ tó máa ń ṣe gbàjámọ̀ yẹn ó sì pè ìbọ̀dà kọ́ ló máa ṣe yẹn. Àti pé gbogbo wọn pátá ọ̀rọ̀ wọn kìíní náà pè ìmọ̀ tún ìmọ̀ jọ ni ọ̀rọ̀ ẹni ìdálẹ́. Ẹ lè tó bẹ́ẹ̀ lè lọ́mọ́ mi lára wà láì lè lọ. Ṣé wọn kì í learn from for the past. Gọ́gẹ́ ti rí pé ìgbà ti gbé ó ti jùlẹ̀, àwo ti gbé ó ti jùlẹ̀. Ẹnu lọ, ṣé kò kí ń rẹ̀ ọ̀tá ni? Ọ̀tá kì í give up. Give up. Ṣé tí àwọn ọ̀tá yẹn wọn ò lè gbójú jáde mọ́? Wọ́n wá ń tí àwọn kan jáde. Ṣọ́ọ̀bù àwọn èèyàn ò ní mọ̀ ni. Orí tẹ́ ṣe fẹ́mi mo ti sọ fún yín yẹn pé lose guard. Jẹ́ kí wọ́n rò pé bí òkè ó ti tán ó ti lọ. Àwọn olórí burúkú. Èmi lẹ́gbẹ̀ẹ́ tí n bá sùn báyìí tí n bá sùn mi ò ń díjú aláì. Bí àwọn bá lè wo fẹ́ play game lára mi ká complain mi wọ́n máa tún fi ẹ́ gbá game ní èmi ò ń sùn o. Ọpọlọ mi ó ń ṣiṣẹ́ bí aago. Ẹ wo àfà mi ọ̀rọ̀ tá a sọ lánàá yẹn èmi mo fi wọ́n kọ́ bọ́dì wọn lè fi mi kọ́ bọ́dì. Bí mo ṣe wà yìí tèmi bá ń ṣe dáwà tí mo jagun ẹ̀sìn lọ́mọ yín jagun rẹ̀ kò sẹ́ni tó bọ́lọ̀ ẹ̀ ẹni bá bọ́lẹ̀ wọ́n sọ́nà lọ sí ni kó máa lọ. Ànábì Ọlọ́run tọ́lọ́run náà ń ṣe tó yà ànábì Musa àgbà tọ́lọ́run tó dà nìkan tó ní pé kó bọ́ bàtà ẹ̀ ó ní sí àbúlá fìrìyàwó náà ìnáwó tọ̀ ọ̀gá níjọ́ tọ́lọ́ fẹ́ rán fi ẹ̀yìn Musa sí fìrìyàwó náà ó gbàgbé ìyàwó ni àtàwọn ọmọ kò rántí ọ̀rọ̀ wọn mọ́. Ó kó wọn lẹ̀ ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ń jẹ́ pé bóyá obìnrin kan obìnrin tó bá bọ́lẹ̀ nu ọkọ̀ àníyàn ò dá ni kó máa lọ. Obìnrin tó bá bọ́lẹ̀ kó máa lọ àníyàn ò dá ni táníyàn bá dá ni kí ló dé kó máa lọ àbí kí ló kan èmi Alimi Àdì ọmọkòwé ọgbà làwa ọkàn ní gíràn wà ojú kọ́ ní gíràn wà ọkàn ní gíràn wà àmì jàre àbíkílẹ̀ ń ṣe yín ọkàn ní gíràn wà mo dúró ẹ̀yà ń gbé kọ́ọ̀lù ẹlòmíì ló ń ṣe yín àbẹ́ mẹ́ntẹ́ bá kò ní anybody bá wà máa dá lóhùn àbí yá wèrè àwọn àlékún jàre. Kàkà kí ó gbé l'Amẹ́ríkà o ọ̀nà bẹ̀ ní ó ń bẹ̀rẹ̀ pẹ̀lú kọ̀lù tó wà. Kí ló dé? Kí ló ṣe fún yín? Àṣìṣì mòótọ́ ó mòótọ́. Who is there? Ọ̀rẹ́ mi pè mí pé ẹ̀wọ̀ pàdé ẹ̀ ti lọ pè sórí POP mo ní mo jẹ́rìí ó ní àgbó pè síbẹ̀ ẹ̀sẹ̀ máa ń gbé nìkan kí n lọ gbọ́ mo ní òun mi ní chess mo ní fílẹ̀ ó wàhálà ṣé rí Àjàkútì oh my god ìyàwó ní ẹtú wa lọ pa ọ̀tá láyé wá pawọ́ pọ̀ wọ́n tà á láti kí ni ìdẹ̀ lórí màmá wa ẹ̀yin náà máa fi bá jà ọkùnrin máa sàkóyè bí tẹwà yẹn sìn ni wọ́n máa ní ọmọ àwọn ní ìyàwó blogger just I don't know mi ìmọ̀ kan tó fẹ́. ìjẹ́ kankan máa mánéjì ara wa lọ ológun ló lè sọ́kọ̀ àbíkú àjọ máa mánéjì ara wa lọ wọ́n wò pé wọ́n wá lọ tún ẹ nítorí nǹkankan ní tó wà lọ́wọ́ tiẹ̀ tó tó ń tọ́ lọ́hún fún mi ni. ẹ̀gbọ́n kan tó ṣẹ́jà kò sí ṣe pé ìjọ kan mo ti pè é mo ní kí ló ṣe ìyàtájà ìkùjí bóyá bí tí wọ́n ti ẹni kò sí nǹkankan. ṣé mo rojọ́ fún yín ṣé mo rojọ́. ṣe close tó ẹni kò sí nǹkankan mo ní mi ìwọ́n láì bọ́lá Àjàkútì ṣe ń ṣó lórí social media tó máa fi ṣe dp tó máa ṣí gbogbo ààrẹ tí ikùn àti sọsọ ẹkùn ṣe bọ́lá mo ní mi láìkẹ́ èdè wọn ni ẹ̀fọ́ alájọ ẹlẹ́gbọ̀n ẹ̀wọ̀ ẹ̀ ṣáà mọ̀ ẹ̀ mo bẹ́ẹ̀ sọ lẹ́tà kan ṣàlè gba ẹ ló ti ń fẹ́ kọ́ blọ́ọ̀gì yín ó
ó fẹ́ kán ti gbé yín pé àkọ́kọ́ ń ṣẹlẹ̀ láàrin ẹ̀ fáwọn kan tí tọ́ tẹ ní kò rí bẹ́ẹ̀. ṣé ẹ̀dá blọ́ọ̀gì wa ràn èmi ni a ní wàá rojọ́ ń court gbogbo tó sọ́n pa mi wà lọ sọ́n court l'Amẹ́ríkà. mo wá lọ sórí profile ẹ̀kẹ́ tó fẹ́ mi ò rí góòlù lọ́wọ́ ẹ lọ́rùn ẹ̀. ẹ wo ẹ má ká tẹnubọ nulẹ̀ gangan ẹ fẹ́ gbogbo yẹn lẹ má ká tẹnubọ ọ̀rọ̀ nulẹ̀ gangan ni ọ̀rọ̀ nulẹ̀ gangan lẹ fẹ́ sọ yẹn. káwùlà onípàǹdà ṣé kí wọn àyè ò mú wọn ẹ̀mí pé gbà orí yọmí yẹn náà ó ṣe dé àwọn sílẹ̀ ọba bẹ̀bẹ̀ bàbá kíní kan púpọ̀ òkútù tó ló ń pè rẹ̀ á tẹ̀ máa sọ̀rọ̀ tí ọba ti wà tó bá ti lè sọ̀rọ̀ jù ó máa sọ̀sọ̀ kú sọ ìgbà tàbúrò ẹ̀yẹn náà wo náà ní ìgbà tí Fatima náà ọmọ yẹn dákẹ́ wọ́ yìí náà ní ó kò fi àgbo emir ẹjọ́ ẹ fi rí pásítọ̀ Olúwo George Olúwo lè ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́. àní wọ́n ní pé ọ̀kan lọ́mọ wọn náà máa dìpọ́ọ̀tù ọ̀tá ọ̀kan lọ́mọ ọkọ̀ Kaola ni òun náà máa dìpọ́ọ̀tù. mo promise pé màá competition against ẹ mo ní gbogbo information ẹ lọ mo ní passport ẹ lọ mo ní gbogbo nǹkan ẹ lọ́wọ́ Ọlọ́run mo ní address ẹ lọ́wọ́ màá jẹ́ ìsọfún pé mo lè máa sọ pé kí wọ́n lọ investigate ẹ èyìnbó tó fi ṣèwé yẹn ṣé wọ́n fẹ́ ra wọn lóòótọ́ ọmọ àtọwọ́ bọ̀ kọ́ tọwọ́ bọ̀ tèmi náà bóyá fake wedding lèmi náà ṣe. gbogbo àti Kaola o Saheed o ẹnu àti Showmidi Mobs o gbogbo wọn ló fẹ́ pa ọ̀pọ̀ jà ní. wọ́n lè lọ kọ́ pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ wọ́n lè lọ mọ́ mi lára. oṣù tí alájà kò dé lòdì kò yẹn gbogbo wọn jọ ń ríra wọn jọ ń sọ̀rọ̀. àní má sọ̀rọ̀ ara ẹ má sọ̀rọ̀ nu ilé tèmi má fi yẹn lẹ̀ má sọ̀rọ̀ general. ó dáa kọkùnrin olóhùn kan ló sọ yìí tí ò fa. ẹ wo bí mo ṣe wà yìí ọba tó ní mi ló ń ṣọ́ mi ẹ wo kàkàkì èmi òkú mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ìjọba ló ń bèèrè lọ́wọ́ àwọn sáfẹ́ mọ́ kàkàkì mo ní kàkàkì ìyìn mẹ́ni tó ń jẹ́ kàkàkì ó wà níta ọba nílọrin kàkàkì kan ni mo mọ̀ ìta ọba ní. kí wọ́n pé wọ́n ti ń lò alájà ti pẹ́. àná má sọ̀rọ̀ ara ilé mi mọ́ ṣé bọ́lọ́run ti yọ mí nísìn èmi ò lé ẹnibọ̀ ìrùn ní èmi ìpò wà lólé aláti ẹ̀ nìyẹn. àwọn àlọ́jọ́ sínú yàrá àdúgbò tó fojú jí lé lọ́lọ́jọ́ sínú yàrá tó dàbí ilé rẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ni ẹ̀rí gbogbo basket. alájà ẹ ti ń ṣẹ́ mi o ẹ ti ń ṣẹ́ mi o mi ò ẹ wo bí o mo fáìlì divorce ni wọ́n ti yà wá o ẹ ti lè máa bù àyè máa bú ẹni tí mi ti ẹ má bú ẹ má sọ̀rọ̀ ẹ wàhálà tiẹ̀ ibi tó wà yẹn ó kàn ti yá bẹ́ẹ̀ gbé ni kò tí ì di ibi tó máa gbé gangan ẹ mọ̀ tó bá ẹ má máa sọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ yẹn mi láìkẹ́. mi sọ kó lè padà ẹ àánú ajá. a ní ẹ má sọ̀rọ̀ ẹ fọ̀rọ̀ ẹ lẹ̀ ẹ fọ̀rọ̀ ẹ lẹ̀ ẹ ṣe gan ẹ dágbé kọ́ọ̀lù mi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. àmì àlékún wa sàlámà láì barakatu ọ̀gá lọ́mọ kówé. Last man standing. kò ní bàjẹ́ o. Àmín. lọ́la lọ́wọ́ kò ní bàjẹ́. Àmín. I'm very very happy. inú mi dùn òjòjò tó ń ṣe ní ó lọ alihamudulilayi rọ́bìlì alamin. Gírí lára tá lè kò sí nǹkan tó ṣe mí o kẹ́nìbọ̀dì máa fọ o ọ̀hún bá máa kọ́ọ̀lù Ọlọ́run ti mú kí ni kan ti ṣe wàláhì kan kò ṣe mí àní máa travel ní March àbí April máa travel máa padà wọlé lójú yín. alájọ kan lọmọ àtọwọbọ lé yín bọ̀dà àwa náà ń lọ tí nǹkan bá ṣe yín nígbà tí nǹkan ṣe wá tó bára yín ṣe gbogbo yẹn náà lára wa náà lè gbogbo wá dùn tó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alihamudulilayi ọpẹ́ náà lè jẹ́ láìsí mọ́ bá mi wá nǹkan mi kì í jẹ nǹkan mi. ẹ má bínú mo dẹ̀ kí ọmọ yín happy birthday láti gbà yẹn àti ìsọ̀rọ̀ tó mo kí gidi gan ọ̀pọ̀lọpọ̀ ọdún lọmọ náà máa ṣe. Allahumma àmín. so appreciation rẹ̀ ń gbà mí ẹ dákun ẹ wo ẹni tó họ́ náà lórí ibẹ̀ yẹn adìyẹ bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ ẹni tó họ́ náà ń bẹ̀ yẹn wo ohun tó ṣe ẹ dákun ẹ máa ẹ. no ṣe ti rí ẹjẹ nǹkan tó tọrọ fún wa ẹ sà ṣe ti rí ẹ sà tó tọrọ bá di ẹjẹ àsọ ẹ sà. ṣe tí tó tọrọ bá di ẹjẹ àsọ ẹnìkan ò ní kápá lórí ọmọ Ọlọ́run ló ń ṣe ọmọ. ṣé dẹ̀ mọ̀ pé èèyàn tó gbìyànjú IVF méje fún yàn sórí géètì kan tí ìbásùn láàrin èmi àti òun ṣe 200 ó jẹ́ kó mọ̀ pé Ọlọ́run ò tí ì ṣetán ni.
ṣé bí àwọn bá wá jẹ́ ẹni tó nárò àròjinlẹ̀ mo ní kọ́ bẹ̀ mí wà nù fídíò yẹn tó bá fẹ́ tó nárò jinlẹ̀ ó jẹ́ kó gbà wípé ẹgbà ó jẹ́ kó gbà wípé tó bá jẹ́ bóyá ó máa dá wàhálà sí lọ́rùn tẹ́ gbé jùlọ sẹ́yìn àgọ́ òjú àṣejẹ àṣepẹ̀ lónìí àwọn sọ́wọ́n gbèsè òyìnbó wá ń sọ pé ẹnìkan gbé kinní kan fún ẹ̀jẹ̀ kan jẹ́ alájíjì ọ̀kan lamọ́ jù dànù lórí ọ̀rọ̀ yẹn tó yẹ kó lè sọ ẹni tẹ́ ń fọ́. Ìyákẹ́sẹ́ tí mo ti gbọ́rọ̀ yín Ìyákẹ́sẹ́ tí mo ti gbọ́rọ̀ yín. Ọlọ́run ló ń protect gbogbo wa. Aláwọ̀ àmì. Ìyẹn ló wá fi mọ̀ pé èmi ò ní nǹkan mi ní kọ́rọ̀ àyàfọ́ lọ́hùn. Wàláì inú mi jẹ́ ẹ̀dùn bó tiẹ̀ sọ jáde pé wọ́n gbé nǹkan fún òun pé kó owó jẹ ẹ̀jẹ̀